Facebook, and I can then start playing the Emola video as I promised earlier. So thank you so much for whether to darapọ̀ mọ́. Simple Rahim, thank you so much. Triple DRS all the way in Nottingham. Abishe Nottingham, Nabi Northampton Lewa. Oguntade Sheon. I've been telling people to go and buy many items and get ready. Shegoni Muki, Dizzy Man. The world will benefit from Orile-Ede Yoruba because of our creativity. Creativity, yesterday when I was watching my wife in India, Palik Shama, one story about creativity. I'll see if I can bring that video for you to see. Creativity of the India projecting the media out there. So while we are still here talking about Ibin Pawa and Jewakos Hospital, we should be out there preparing for a future that will work. Moke Egbomi Yemi Fatoki, I go back into the program. Babawa Boboye Moki, Mofi Ledimare Mofiki, Olon Jeka Jorawa Loju, Moki Buba, Tia Jomarawashi, Bishop Addition, Moki, Peter Sunday Moki, Moki, Mr. Dekunle Ezekiel, Moki, Mr. Sunday Ajibade, Moki, Mr. Taiwo, Are Joseph, Olatoni Ages, bàbá wa kan wọ́n ti padà lọ sí Switzerland wọ́n pè mí láàárọ̀ ẹ̀ wọ́n ní táwọn bá ti wọ́n ti rò pé rally máa bẹ̀rẹ̀ prior before kan tó lọ but wọ́n ní tí rally bá ti wà wọ́n ti sọ pé a máa jáde níjọba is buying his ticket and is returning back home again. So mo kí Ọlákúnlé, mo kí ìyàwó Elizabeth, mo kí Mr. Michael Alake, mo kí Mr. John Dyla. We Biafras, we love Biafras and we love Yorubas. Thank you so much. Mr. BD. I am over 60. Now it is the same story that Nigeria will be better. Nigeria will be better running. Second hand page. Omobolaji Abdullahi. Network really poor in location. Gunpowder. I can imagine what is going to happen when the rally starts. They're going to tone it down. So we must prepare for that. Michael Koka Mofito Darukoyi. Dog Stamper. Koiki Speak. Thank you so much. And Mr. Waris Jinadu. Let's kickstart. Let's go back. Nelson Mark, a very good role on Biafra Redeclaration on May 29. Thank you so much, Nelson Mark. Moki Florence, Moki Toto Mofidaruko, Ekusha Yoruba Nation. Nelson Mark, thank you once again. If I haven't mentioned your name, maybe because I've not picked you up on the comment section, but I know you're there. Thank you so much, yeah, Barika Juma. This is the first Friday of the month of May. It's also my birthday month. It's also, the month that I lost my dad, some 30 years plus. So tomorrow we'll be celebrating it with prayers and everything as usual. Protect you against all the enemies. Muki Mr. Gbenga, Muki Twitter space. Looking at our Twitter as well. Sorry for because there was a light trip off, and that was the reason why I had to bring back, because I still have the backup. So I'm running to the internet. One is extremely stable, it's expensive, but for the benefit of this movement, nothing is expensive. So that is why the YouTube is stable, because we're using another expensive one. But about trip off, we go back to the one, and sometimes it could disconnect the broadcast. Moki brother me, Temi Moses, Moki Bubai pastors and Woli, Mr. Ade Niyi Jubril, Mofojo Pai Kokore. If I haven't mentioned your name, please, Emma Bino. What any currency Kemu raincoat as a Kujula Wai, Emu rain. I'm gonna take in the count staff me because I take factor yes in need. So I got a raincoat Dani and Tobale need rechargeable lamp. You need all these things to help. Everything that you can think of, Akin Games, Moriembe, Ari, brother me, Biotilo Jamala, Moki Wentewa Lekiti. Let me quickly appreciate others before we start back. Moki Ganeloye, the daughter of truth. Thank you so much. This man is moving between all the two channels. We're running two YouTube channels, Koiki Media and the WD76. Moki Ganeloye de Lenkonsi. Bingis Moki Bugawa Bekoya Moki OPC Moki Bugawa Farmers were Pastor Mo Moriimbe Yami Olajire Koka Prince Reality with Division Moki Yami Lenkonsi Baba Kule Shita Moki Mureki Bugawa Lasala to Kakiri Eshegone Yami Olajire Koka Eshegone 43 years and Prophet Ilekwayo
He has been sending a lot of powerful prayers. I wish we can play one to you later on. But for now, I want us to listen to Kayode Emola so that we can understand how the rally will go about. Facebook. Emma Binusiwa, that we lost the transmission earlier. We're back again. And I believe we're fully ready to go back on the broadcast. The broadcast might be a little bit longer than our usual one, but bear with me, especially when I've been off a couple of days. I try to squeeze everything in together. So let's go back and watch Emola. Those of you on the Facebook can watch it, while those of you on the YouTube will just listen to Kayode Emola. And this is what he has to say. Thank you so much. Àpò ayẹyẹ bẹ́ẹ̀ ni bàbá mi arólé ọmọ bàbá 1010 òun náà wà lórí ìjókòó àṣeyọrí ọmọ Yorùbá tí wọ́n ń pè ní màmá Bọ́sọjọ́ tẹ́lẹ̀ àṣeyọrí lèmi máa ń pè wọ́n ń bá wà òun náà wà níkàlẹ̀ báyìí bàbá wa Fatai Ògúntóríbidósí òun náà wà níkàlẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ wa àbúrò wa ẹ̀gbọ́n wa Malberia òun náà wà níkàlẹ̀ pẹ̀lú Atósìn òṣè bàbá mi bẹ́ẹ̀ ni mo tún kí bàbá wa náà Prince Albert àyànfẹ́ Elédùmarè òun náà wà lórí ìkànnì tí gbogbo wa náà tájọ máa ṣètò yìí ní alẹ́ yìí kì í ṣèmi nìkan àwa ní àlejò bí a ṣe sọ àwọn ìṣe àlejò mọ́ wọ́n ti donílé torí ẹni tó bá ti wá lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tí wọ́n ń wá ní gbogbo òun náà ti di onílé bàbá wa Káyọ̀dé Ẹ̀mọ́lá tó jẹ́ vice chairman bàbá wa ní YSDM òun náà wà ní ìkàlẹ̀ báyìí ẹ bá gbójú jáde bàbá wa kí ẹ bá wa kí ara alẹ́ ẹ ṣé. Ẹ ṣé ìyá mi ẹ ṣé àjìá mo lè kí gbogbo àwọn world media láì yọ ẹnìkan kọ sẹ́yìn mo dẹ̀ fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí bàbá wa emeritus professor Banji Akintoye tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn mo dẹ̀ tún kí àwọn tá a jọ ń ṣiṣẹ́ yìí mo kí àwa ọmọ Yorùbá ìrọ́jú tá a ti ní kò ní pẹ́ tán Ọlọ́run dẹ̀ máa ṣe ìyanu ẹ máa ti ẹ ṣàjẹ́ kíyìn náà àtúpadà wà lórí ètò ẹ ṣé gan ìyá mi Queen Ara. Ẹ ṣé mo dúpẹ́ ohun vice chairman wa ní YSDM òun náà ni ẹgbọ́n yẹn bẹ́ẹ̀ ni èmi náà kúkú ṣe kí ni mo wà ní summit tí wọ́n ṣe ní ọjọ́ Saturday on the 26th of this month tí wọ́n ṣe ní UK kódà ó dùn òun lárinrin ohun èèyàn pọ̀ wọ́n yeye ohun èèyàn tó wà ńbẹ̀ wọ́n sọ̀wọ́ bàbá wa Dr. Lambert tó jẹ́ deputy mayor of Sodok wọ́n wà ńbẹ̀ òun ni mo bá tí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá wa Banji Akintoye lọ́wọ́ náà gbójú jáde lórí Zoom tí wọ́n bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà ńbẹ̀ níjọ́ yẹn tí wọ́n ṣe kíni tí wọ́n sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ni bàbá wa Ẹ̀mọ́lá tí wọ́n máa sọ fún wa níbí báyìí update rally òun ni a ní kí bàbá wa kó wá ṣe fún wa nítorí nígbà tí wọ́n fẹ́ sọ tí wọ́n fẹ́ ṣe àmọ́ pé wọ́n kan darapọ̀ mọ́ wọn ní orí Zoom tí wọ́n gbọ́ ṣùgbọ́n ibi tó wà yẹn àwọn Zoom yẹn ṣe ségesège ó ń lọ ó ń bọ̀ kò jẹ́ kí a rí ibi capture ẹ̀ ó dẹ̀ dàbí pé lightning kò tó níbẹ̀ ẹ̀bọ̀ tí ẹ bá fẹ́ rí àwọn speech bàbá wa là ń bẹ̀ ó wà lórí ìkànnì wa ní Yorùbá World Media tá bá ti ṣe program yìí tán wọ́n á gbé jáde síbẹ̀ rí speech tí wọ́n fún wa ìgbìyànjú tí wọ́n sọ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ wọ́n gba ọmọ Yorùbá nígbìyànjú wọ́n sọ nǹkan tó jẹ́ ká ṣe wọ́n sọ bí tá a ti ń bọ̀ wọ́n sọ bí tá a dé wọ́n sọ bí tá a ń lọ wọ́n dẹ̀ sọ nǹkan tó jẹ́ ká ṣe gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire àti àwọn nǹkan tí a ti ṣe tó jẹ́ ká ti ṣe àti nǹkan tó jẹ́ ká tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀ náà ni wọ́n yànnà náà fún wa. Bàbá wa Ẹ̀mọ́lá ẹ bá wa wá sọ̀rọ̀ ẹ bá ọmọ Yorùbá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan ní àwọn wo ni wọ́n wà àwọn wo lẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ká tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn àwọn wo lẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ẹ pè tí wọ́n jẹ yín ẹ kọ́kọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn ẹ wá dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n organize ẹ̀ dáadáa wọ́n dúró re wọ́n dúró tán wọ́n dúró bí ọmọ Yorùbá gidi ẹ dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n wá àti àwọn organizer yín ẹ bá gbóhùn sókè ẹ ṣé. Ẹ ṣé gan ìyá mi Queen Ara
mo àkọ́kọ́ náà ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn YSDM Europe àti coordinator YSDM Europe ọ̀gbẹ́ni David Malomo àtàwọn tíìmù wọn tọ́jọ́ ń ṣiṣẹ́ láti àwọn èèyàn náwó sí wa ọwọ́ ìrànlọ́wọ́ pé aláti ṣe summit yìí bó tilẹ̀ jẹ́ pé ìpàjáwìrì la fi pè àwọn èèyàn dẹ̀ jẹ́ wa àwọn èèyàn jàǹkàn tá a dẹ̀ tún pè pé ẹ bá wa wá kẹ́ wá bá wa sòdodo ọ̀rọ̀ fún àwọn èèyàn wa èèyàn bíi deputy mayor Sotok who is going to be the mayor in a few days time àwọn náà wá bàbá wa tó ti ń bá àwọn South Africa ṣiṣẹ́ láyé apartheid Dr. Joseph Oladosu àwọn náà wọ́n darapọ̀ pẹ̀lú wa bàbá wa Akíntóyè náà bó tilẹ̀ jẹ́ pé íńtánẹ́ẹ̀tì yẹn ṣe ségesège àmọ́ at the end of the day Ọlọ́run gbògo bàbá wọlé wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀ inú àwọn èèyàn dùn so ìgbà tí bàbá dẹ̀ máa wọlé íńtánẹ́ẹ̀tì yẹn clear a gbọ́ wọn títí gbogbo speech wọn gbogbo nǹkan tó yẹ ká ṣe àtàwọn nǹkan tá a máa ṣe ni bàbá fi tó wa létí ẹni tí ò bá wá síbẹ̀ lọ́jọ́ yẹn kò lè mọ àádùn ẹ̀ torí àwọn tó wà ń lé wọn ó dàbẹ́ ni pé ohun yẹn ò fi bẹ́ẹ̀ já síta bẹ̀tà wá tá a wà nínú ilé a mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe ló dẹ̀ fi pé wa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa náà tó bá wa ṣètò oúnjẹ táwọn èèyàn jẹ lọ́jọ́ yẹn ẹlòmíì ò tiẹ̀ jẹun wá lọ́jọ́ yẹn mo mọ̀ pé àmọ́ kọ́ tó kúrò ńbẹ̀ ikùn wọn kún bámbám wọ́n tún rí takeaway. wọ́n tún dì lọ́lé. gbé lọ́lé ìgbà tèmi náà ń lọ wọ́n gbé báàgì kan fún mi pé ẹ bá mélé dání a mọ̀ pé ẹ lọ fún àwọn ọmọ so 2:00 lóru ni mo tó délé lọ́jọ́ yẹn torí agbéra kúrò ní London lálẹ́ yẹn so mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó nawọ́ ìràwọ́ sí wa àwọn míì wọn lè wá ṣùgbọ́n ní ẹgbà kẹ́ fi ṣètò bí owó tá a fi gba hall ní o àbí bí owó hall ní o bí owó oúnjẹ ní o bí owó ìrìnnà ní o gbogbo àwọn tó nawọ́ ìrànlọ́wọ́ sí wa mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn àtàwọn tó wà nílé tó hàn lè wá ọ̀pọ̀lọpọ̀ ló sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi tí mi ò tiẹ̀ rò lọ ní mo rí summit tẹ́ fẹ́ ṣe Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín o ẹ̀yin tẹ́ ń jà fún ìran Yorùbá Ọlọ́run á wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin tẹ́ sẹ́ndì ẹ̀ sí wa bó tilẹ̀ jẹ́ pé àwa gangan la ṣe inú wa máa ń dùn táwọn èèyàn bá sẹ́ndì ẹ̀ sí wa pé mo máa rí kinní yìí o ó fi ṣe ìdánilójú pé ẹ̀yin náà ẹ̀ ń tì wá lẹ́yìn Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú gbogbo wa títí a máa fi délẹ̀ ọ̀rọ̀ mi ò ní ju bẹ́ẹ̀ yẹn lọ ẹ ṣé gan. ẹ ṣeun gan bàbá wa Káyọ̀dé Mọ́ọ̀lá ojú òní tì yín ipò tí Ọlọ́run bá gbé fún yín ní agbára ti Ọlọ́run gbogbo nǹkan tẹ́ máa fi ṣe owó lẹ máa fi ṣe ni àlàáfíà ara ni ẹ̀mí gúngùn lẹ máa fi ṣe ni ọpọlọ yín kò dẹ̀ ní dọ́bà ní agbára ti Ọlọ́run gbogbo náà lẹ tẹ́ máa fi ṣe Ọlọ́run á fún yín ní agbára ti Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ ṣe summit yẹn ǹjẹ́ ẹ lè wá sọ kí ni nǹkan tí a lè sọ fún ọmọ Yorùbá pípé a rí níbẹ̀ kí ni ìdí kí ni nǹkan tá a lè sọ pé a rí níbẹ̀ àbí nǹkan tí àwọn èèyàn wá sọ níbẹ̀ tẹ́ rò pé ó jẹ́ kí ọmọ Yorùbá gbọ́ tí ẹ sọ níjẹjọ. nǹkan táwọn èèyàn sọ pọ̀ àmọ́ àwọn nǹkan tó ṣe pàtàkì. Àkọ́kọ́ first speaker wa wọ́n sọ̀rọ̀ nípa bí South Africa bó ṣe jàjà apartheid àti ìrànlọ́wọ́ tó ń rí ní outside the country
wọ́n tilẹ̀ tún sọ pé ọ́fíìsì tó fi ja ìjà apartheid ó ṣì wà ní ṣíṣí dè ní. Wọ́n ti ẹ̀ṣẹ̀ rò pé bóyá ní ṣe tán ti ọ́fíìsì yẹn pa. Tẹ́ bá dẹ̀ wo ìgbà tó ti ja apartheid kí Mandela ó tó jẹ president. Mandela jẹ president ní 1994, which is over 31 years. So is South Africa better for it? The fight is still there, but at least they are free. And at one time or another, God will lift them up. So òun ló fi yé wa pé tá bá tiẹ̀ gba òmìnira tá a gba ilẹ̀ Yorùbá, iṣẹ́ ṣì pọ̀ tá a máa ṣe. Kánsẹ́lọ̀ wa Mayor àwọn náà tún sọ bá a ṣe lè bá international community bá a ṣe lè bá wọn deal. Wọ́n dẹ̀ bá wa sọ pé self-determination is our inalienable right. It's a God-given right. Ọlọ́run ló fi fún wa. So it's not anything contradictory to the law. Là ń ṣe ìjọba ò lè mú wa torí ẹ̀. Every tribes, every nationality has a right to self-determination, to determine their socio-political environment, to determine their future, to determine their economy. So it is something that is known within the law. On the tó fi yé wa pé if somebody is coming to attack you, you have a right to defend yourself proportionately. So bá ṣe fẹ́ wá interpret yẹn, it's up to you. If somebody is coming to kill me, I have the right to defend myself, to not get killed. Mo wá mọ̀ pé pàápàá jùlọ àwọn èèyàn fẹ́ gbọ́ ọ́n ní rálì ń bọ̀. Ṣé ẹ lè sọ fún wa ṣé òótọ́ ni rálì ń bọ̀? Àbí a kàn ń gbọ́ pé rálì ń bọ̀? Ètò wo ló ti wà ńlẹ̀ fún rálì? Adẹ̀ní lóòótọ́ bẹ́ẹ̀ ni rálì ń bọ̀, ó máa wáyé. Èmi gan mi ò tí ì mọjọ́ tí rálì máa bẹ̀rẹ̀. Àti ní tí rálì bá máa bẹ̀rẹ̀, bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, Emeritus Professor Banji Akintoye ló máa announce ẹ̀. Gbogbo èyí tá à ń ṣe is just a preparation. So ká lọ prepare ọkàn wa pé rálì ń bọ̀, ó dẹ̀ máa ṣẹlẹ̀ láìpẹ́. Nǹkan tí mo lè sọ fún àwọn èèyàn wa òun nìyẹn. Ẹ ṣé ìyá mi. Mo dúpẹ́ brọ́dà mi, ojú òkú ní tì yín. Bẹ́ẹ̀ ni mo tún wá fẹ́ béèrè nǹkan kan àmọ́ tí ṣe. So kí a tó máa tẹ̀síwájú, a ti gbọ́ ní ẹnu Deputy Vice Yoruba Self-Determination Movement pé rally ń bọ̀. So kò sí doubt pé rally ò ní wá. The rally is coming. But how prepared are you? How prepared am I for rally? That's all we should be asking now. Fulani ti wọlé, we know all this already. But in tí ó fẹ́ support the self-determination for the exit of the Yoruba people, òun là ń béèrè lọ́wọ́ nísìnyí pé what role will you play? Role wo ni wọ́n fẹ́ play? Role wo lè fi máa play? Everybody has different role. Ẹ̀yin kan máa play role débi pé ẹ máa bá wa push àwọn senator yín ní around the globe láti report this criminal government tó fi gbọ́ràn. Torí Nigerian government ò ní gbọ́ràn o. So yẹ ká gbọ́ díẹ̀ sí nípa àwọn ìbéèrè tó tún tẹ yọ jáde nínú interview tí wọ́n ṣe fún Ẹ̀mọ̀lá níjọ́ Wednesday tí a ṣì wà nínú èyí tó jẹ́ Wednesday inú April, because a ti wà ní May nísìn èyí ní 2nd. So let's go back and listen more. Then when I come back, we would have more time to take calls. But for now, èyí tẹ̀ ń sọ pé ẹ gbọ́ wa dáadáa lórí Facebook. I've gone behind the scene and looked at the Facebook. It's clear. Probability pé network yín nílé àbí níbi tẹ́ tí ń wò mí ló ní problem. The whole channel is working. A lè máa run through internet.
and those internet are not cheap. So the internet is working, and there's no problem with it. So any issue surrounding the network is because location there one. Let's go back and hear more from Kyle Emola. Okay, clearly to the fast forward to it. Why was it running so fast? Ẹ má bínú pa máa ní láti mo mọ reason tí ó ṣe lọ forward. I thought I paused it. Bí a mo gbọ́wọ́lé forward instead of pause. So I don't know where Kyle Emola ibi tó sọ̀rọ̀ di tẹ́lẹ̀. I know they wanted to ask him a question. I don't think he's gone more than, I think it's about 16 minutes. I think it's about 16. Yeah, let me just stop here. So I'll just leave it here and let's go back to the video. wọ́n fẹ́ béèrè nǹkan kan àmọ́ ti ṣe summit yẹn a dẹ̀ ṣe àṣeyege òun èèyàn wá wọ́n fún wa ní ìgbìyànjú wọ́n sọ nǹkan tí a máa ṣe inú ẹ̀ náà ni ẹ ti sọ yẹn kí ni nǹkan tí ẹ lè sọ ìpalẹ̀mọ́ wo wá ni ẹ fẹ́ gba àwọn ọmọ Yorùbá pé kí wọ́n ṣe rally bọ̀ tòótọ́ ìpalẹ̀mọ́ wo lọ́wọ́ máa ṣe ìpalẹ̀mọ́ wo ló máa ṣe ṣé wọ́n ní ìrànlọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe fún wa ní YSDM báwo ni wọ́n ṣe fẹ́ ṣe òun ni kẹ́ jẹ́ ká gbọ́ báyìí. ẹ ṣe gan-an ìpalẹ̀mọ́ wà táwọn èèyàn wa máa ṣe ṣé mọ̀ pé a pè ní big rally ó dẹ̀ ti tójọ́ mélòó kan tá a ti bẹ̀rẹ̀ preparation yẹn àti 2022 ló yẹ ká ti bọ́ síta nípa ti rally yìí tó bá yé gbogbo wa 2022 yẹn bí bàbá wa dẹ̀ ṣe ṣàlàyé ẹ̀ ń gbà yẹn kò yí padà bàbá wa sọ ń gbà yẹn wọ́n ní olúkálùkù ló máa ṣe rally ní àgbègbè ẹ̀ ní ìlú tó ti wá ọ̀nbá wa ṣe 5 lọ́wọ́ à ń bẹ̀ ọ̀bá ṣe 10 kan jáde kan gbé flag Yorùbá nation kan ní Yorùbá nation la fẹ́ tẹ́bí bá pa ẹ́ wàá wọnú ilé wàá jẹun wàá tún padà síta àmọ́ ṣá o there will be a convergence of a sizable number of people tó máa jáde ibi tó ti máa jáde àti decide ibẹ̀ yẹn àti decide ibẹ̀ so tá bá decide yẹ. Now àti gbọ́ I just posted because mo fi ṣàlàyé ibẹ̀ yẹn èyí tí a gbọ́ lẹ́nu the deputy vice of the Yoruba self-determination and gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ contribute láti ran movement lọ́wọ́ please go to the ysdm.org kò sí I understand that a lot of people are always skeptical tó bá ti di pé ká dáwó ká ṣe this not everybody but some even Donald Trump tó lówó lọ́wọ́ Trump tó ní burúkú owó lọ́wọ́ during the campaign of the American president àwọn èèyàn sì raise owó fún I mean you should be wondering why does Donald Trump need the public money to run to become the president of the American government while there was Kamala Harris we saw when the switch between Joe Biden àti Kamala Harris nígbà tó rí pé Joe Biden ló dà pé lè ti ní dementia kábàkàbà ló máa ń sọ wọ́n lọ lo Kamala Harris within 24 hours millions of dollars was raised so báwo làwa ṣe fẹ́ raise owó ṣé Ṣèyí Tinubu tó ń fi 100 million bẹ the national president of the student association tó fẹ́ náà pa tọ́já sí wòwò ọmọ bàbá olórí burúkú ọmọ òfò we saw how the video everybody has watched the video I don't have to play it so Ṣèyí Tinubu fẹ́ offer yàn kan ní 100 million you think he's going to offer Yoruba people that are campaigning to bring Yoruba nation to the forefront of the government of Nigeria of Yoruba land 100 million kò ní fún yín 100 million so this is why we are saying that this has to be funded by we that believe in it 1,000 ní 2,000 ní $1,000 $5,000 kò sí anywhere in the world ẹnẹ́mi ni mo sọ bẹ́ẹ̀
Labour Party àwọn èèyàn ń sanwó ní monthly. Conservative Party àwọn èèyàn ń sanwó monthly. Even in any organization, people pay monthly to fund it. Tàbá ti débi tá à ń lọ tàgbà country, we will not need anybody to come and fund it. We will be able to use our resources to fund it. But right now, as a government, we don't have that capacity to dive our hands into the coffer and use that money to fund the movement. Go possible. This is why donate to Yoruba Nation Central account, the organic and the authentic account that is used for this movement. Help for Yoruba Nation independence. Owó ìlọ fi máa ṣe many things tó máa fi execute. Wọ́n fi ṣe fìlàní gbogbo àná láàárín àwọn olóṣèlú. Àwọn ti jí owó. Ẹ̀rí wọn tó bá ti ṣe campaign. We saw how there's a switch between the criminal PDP to APC. Ọmọ ìyá kan náà ni wọ́n, they are criminals. Olè ni wọ́n. Gbogbo fìlà tó máa ṣe ní, aṣọ tó máa ṣe ní. These are, ṣé a máa sọ fẹ́ tó ń taṣọ nísìnyí pé Yorùbá Nation yẹ fún aláṣọ lọ́fẹ̀ẹ́? No. Àwa ti ra àwọn nǹkan kan sí àwọn iṣẹ́ tá à ń ṣe nísìn, a lè ní kọ́ fún wa lọ́fẹ̀ẹ́ náà. So when we fund it, when they have the money, it is easy for them to execute many things across the Yoruba land. And then 191 local government. So tẹ́ bá fẹ́ kí gbogbo movement yìí kó ní final solution tí kò ṣe pé àwọn nǹkan tó kàn fi sọ di fracas tó jẹ́ pé àwọn oníbì kankan tán lọ́n ti wọn. We need to fund it. And like I said, yes, kò ń ṣe gbogbo èèyàn ló fẹ́ Yoruba Nation, but ìwọ̀nba wa tá bá fẹ́, we push forward and that's it. We are not waiting for anybody. So bí Káyọ̀dé Mọ́lá ṣe sọ, ká lọ sí www.ysdm.org/donate. Naira nìkan ni kò ní gbà because the bank doesn't accept naira. Naira ò lè fi naira rajà níta. Tinubu ò ní fund Yoruba Nation. Bísí Àkàndé ò ní fund ẹ̀. Àwọn governors yìí ò ní fund ẹ̀. These are the obstacles that we have. They need money to run campaign. And campaign is not cheap. I keep telling us. IKEA máa ṣí sí Oxford Circus. Mo rí advert wọn. Wọ́n dìídì lọ gba bus. That London double decker. Wọ́n wá brand ẹ̀ pẹ̀lú kíní wọn. Ẹmọ̀ tí wọ́n bá lọ sí IKEA, àwọn tá à ń gbé ní UK, you know what I'm talking about. Lọ́dà nípa IKEA náà wà ní European countries. So kíní báàgì wọn yẹn, òun lọ fi brand bọ́ọ̀sì yẹn, wọ́n wá gbé síwájú Oxford Circus níbi tó ti fẹ́ ṣí ṣọ́ọ̀pù wọn. You think it's cheap? We can do a lot of advert nígbà tí Yoruba Nation campaign náà bá bẹ̀rẹ̀. But when we don't have the money, how do you do it? We need to support the movement on the ground, and we also need to support the movement from outside. So we got to help the movement. Àfi tó bá yẹ pé gbogbo akọ̀ ṣeré ni, àdèmọ̀ bá ṣeré. We are determined, even if it's 1 million people that wants to go, we will go. We don't have to wait for the others. I'll reconcile later. I'll make a reconciliation. Because everybody knows that Nigeria is God's K-leg. So to support the movement, you go to the YSDM website and you can donate. Let's go back and listen more to Káyọ̀dé Mọ́lá. My name is Olami Koiki. Bàbá wa lè wá sọ pé ókè o, ọ̀la o Èkó là ń bọ̀ o, àbí ọ̀la Adó Èkìtì là ń lọ o, àbí ọ̀la Àkúrẹ́ là ń lọ o. Àmọ́ ẹni tó. Ẹ má bínú, mo fẹ́ sọ nǹkan kan lẹ́ẹ̀kan kó tó di pé mo tú. What we have been told is that in 2022, the plan was we go out, a máa jáde ní gbogbo ilẹ̀ Yorùbá. Even if it's 1 people, 3 people, 5 people, you will come out within where you are. But there will now be a place that there will be a convergence
gbogbo wa máa wà lójú kan from what he's saying so far. Where nobody knows, but that is exactly what Kayode Mola have just explained. King of elaborate a little bit. Gbogbo ilẹ̀ Yorùbá ni rally máa ti ṣẹlẹ̀, but according to him, with the plan that is being put together, it become our débi pé bí gbogbo wa máa wà ní ojú kan. So nobody knows where that would be. Go and prepare. Lord, prepare. Lord, get ready. So let's go back and listen to Kayode Mola as it's been questioned on the Yoruba World Media, Adúpẹ́lọ́wọ́ àwọn World Media. tó bá ní mi ò mà lè Àkúrẹ́ tó ti fẹ́ ṣe rálì mi ò mà lè débẹ̀ bó ṣe Ìgbómìnà lẹ́wà bó ṣe Òkìtìpupa lẹ́wà bó ṣe Agége lẹ́wà ibikíbi tẹ́ bá wà ẹ ṣáà jáde síta ẹ dẹ̀ fi ẹ̀dùnnú ọkàn yín hàn pé Yorùbá nation òun la fẹ́. It is lawful, it is legal. There is nobody that can harass you for expressing your wish. Àmọ́ àti wá pinnu pé rálì eléyìí òun ló máa jẹ́ òpin ìparí Yorùbá nation struggle tá à ń ṣe. Very important part. Mo ní àwọn tí wọ́n fẹ́ kí Yorùbá nation kó cross the other side ló pọ̀, but àwọn tó fẹ́ takò tó fẹ́ yọ oríṣiríṣi gimmicks, ṣé wọ́n ti ready, ṣé ti ní gbogbo nǹkan, ṣé ti ní security, ṣé ti lóúnjẹ, ṣé ti lómi, ṣé ti nígbà, ṣé ti ní this. Àwọn èèyàn níbi kankan tó ń lọ. Ṣé nígbà tí Britain ń bọ̀ tó wá kó wa lẹ́rú gbogbo nǹkan ló ní? Ẹ má ká deceive ara wa. Even if everything is perfect, there will still be some mishap that can happen. Ọlọ́run nìkan dẹ̀ ló perfect. So tá bá ń dúró, Yorùbá nation, ẹ tútù bẹ̀rẹ̀. Ṣé ti kó security síta? Security wo ni gọ́ọ̀mẹ̀ntì fún yín tẹ́lẹ̀? Tẹ́ fi ń gbé nínú Nàìjíríà táyà yín já lójoojúmọ́ tó ń pààyàn tó ń gúnyàn lọ́bẹ tó ń géyàn lórí. Security mélòó lẹ ní nínú Nàìjíríà yín? Mò ń béèrè ní o, security mélòó lẹ ní nínú Nàìjíríà? Gọ́ọ̀mẹ̀ntì máa yìnyàn níbọn. Ṣé gọ́ọ̀mẹ̀ntì ṣe ń pààyàn? Gbogbo àgbáyé gọ́ọ̀mẹ̀ntì máa ń pààyàn ní pààyàn ní gọ́ọ̀mẹ̀ntì. Saudi Arabia gọ́ọ̀mẹ̀ntì wọ́n pààyàn sí embassy wọn. I mean a whole government wọ́n pa journalist wọn sínú embassy ní Turkey. Khashoggi lọ Google ẹ̀. Ní Israel wọ́n pa journalist Al Jazeera ní last year. Ọmọ ẹ̀ journalist ó ti kú ní Ukraine war. Does that stop the war? No. So don't let anybody go fool you. Pé gọ́ọ̀mẹ̀ntì ò kí ń pààyàn ní gọ́ọ̀mẹ̀ntì máa ń pààyàn ní. But gọ́ọ̀mẹ̀ntì tó bá pa wá nínú movement yìí kí gọ́ọ̀mẹ̀ntì yẹn náà máa retí tó máa ṣẹlẹ̀ sóhun. Let me leave it like that. Gọ́ọ̀mẹ̀ntì tó bá yìnbọn pààyàn ní pé àṣẹ rally tí and under the constitution òfin àgbáyé máa kà fún wa nísìn. I will read that part kó lè wà nínú record because gbogbo tá à ń ṣe nísìn is in record. Because tá a bá ti bọ́ sórí M1 mọ́tò wọ̀ ní reverse ó lọ síwájú ni. Reverse inú mọ́tò yẹn àti ní kọ́ disconnected tá a bá ti bọ́ sórí M1. And it goes across every network part of Yoruba land. It doesn't matter at anywhere that you can think of. As long as tíbẹ̀ yẹn bá ti ń jẹ́lẹ̀ Yorùbá, we have the right. Ní lọ sí ilẹ̀ Yíbò ká náà fi lọ disturb wọn níbẹ̀. Nígbà táwọn ọmọ Yíbò ń ṣe sit at home, ṣé wọ́n fi tí wọ́n disturb àwa? Ṣé ọmọ Yorùbá lè gba ilẹ̀ Yíbò kọjá nígbà tó ti ń ṣe sit at home? Ká má bẹ̀rẹ̀ rally kọ́mọ Yíbò kan sọ fún wa pé ẹ̀yin ọmọ Yorùbá, because when una dey do your own sit at home, ǹjẹ́ fi inconvenient wa? It is our right. Orí ilẹ̀ wa láwà. Is either you respect our right or whatever tó bá ṣẹlẹ̀ sí wọn náà. So let me quickly read
ẹ jẹ́ kí n mú yẹn jáde because it might take a while for me to get it. So let Kayode Emola continue speaking, and then I will bring that video, I mean, the write-up. Mo dúpẹ́ lọ́wọ́, mo sọ fún yín pé they are intelligentsia Yoruba people. Most of the thing I post out, èmi kọ́ ni mò ń ká o. Mo láwọn ẹ̀gbọ́n tó ti kàwé tó yẹ pé iṣẹ́ tí wọ́n ni pé Koiki wọ́n ṣáà sọ direction tó bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ draft ẹ̀. Wọ́n á draft ẹ̀ jáde fún mi. Mo kí brother mi ẹ̀ ní South Africa. Two different things tó kọ síta, mo ṣe audio síta, gbogbo yín lẹ ti gbọ́ ní audio, but mo máa kà síta lórí program yìí kó lè wà on record, because gbogbo tí mò ń ṣe àwọn CNN sì máa wá tap nú àwọn fídíò yìí, àwọn Al Jazeera, ABC News, Fox News, CBS, Sky, BBC, kólúkálukú lọ múra sílẹ̀. So government máa ń ṣèkà ní 350,000 children ni wọ́n kó lọ fún sex trafficking ní Amẹ́ríkà. Níbo ló kó wọn sí kò sẹ́ni tó mọ̀. So don't let anybody buffoon you that government máa ṣe yes, government máa ní right láti ṣe tó bá wù wọ́n, àwa náà ní right. Lọ bèrè lọ́wọ́ British àti IRA, in ti IRA fojú British rè. Today, Ireland is a country. If you get to Ireland, your life is far better than Nigeria for 100 years if Nigeria continue to exist. Tó bá ráyè wọ Republic of Ireland lẹ́nìí, tó ráyè wọ rápálá wọbẹ̀, oníwèé, ìjọ tó bá ti ń dé airport wọn tó bá káwọ́ sókè tó claim asylum, ayé ẹ̀ ti bẹ́tà. Ìjọ tó bá lè ráyè wọlé sí airport wọn tó bá ti nawọ́ sókè, you will see that they don't beat you. Wọn nínú ẹ̀ wàá gbé ẹ lọ sí detention camp, wàá máa jẹun ẹ̀mẹ́ta lójúmọ́, pátá tó máa wọ̀ sí díẹ̀, wàá máa make sure pé òun fọ̀ torí wọ́n fẹ́ dọ̀tí nínú bẹ̀. Idiot all over the place. One bastard. À ń sọ nǹkan tó ń dun ayé wa, à ń sọ pé are you ready? Olóṣì. Ọ̀dùnmọ́ sí mi lẹ́tì ní kí n má ṣe pé fún yín. Are you guys ready? Are you ready? Yìí tẹ̀ ń ṣe ní Nàìjíríà kí ṣe ready tán. Idiot all over the place. You're telling us are we ready? No, a máa dúró kí gbogbo ọmọ Yorùbá kọ́tọ̀ kó sùn kó jí ká tó ready. Kọ́ lè pa gbogbo wa. Ọmọ kúkó lọ́bí kalẹ̀ yẹn nísìn. Hospital mẹ́rin ló rejected. Are you ready? Do you know the government? Mélòó lára Tinubu tó bá ṣe pé security tó protected? Mélòó lára Tinubu pẹ̀lú gbogbo drugs tó ti lò táyé ti bàjẹ́ tó yẹ pé steroid lọ fún tó fi ń pump ẹ̀ tó fi ń padà wá. Òun ò ṣe má lọ sí France kó jókòó sínú Nàìjíríà. After 3 months tó sá lọ káàkiri 3 months tó lọ injected. The same thing pẹ̀lú Buhari. Mélòó lára wọn tó bá fi dídà àwa méjèèjì èmi àti Tinubu, mélòó lára ẹ̀? Ṣé Tinubu lè dá mi mú? Tàbájọ wọrí rí ṣé Ṣèyí Tinubu lè dá mi mú? Ẹni kí Ṣèyí Tinubu èmi àti ẹ̀ kájọ contest, kájọ wájà níta, kájọ jà boxing bí mo challenge ẹ̀ kó jẹ́ kájọ jà ní London kó set wa up bí ẹ̀ mọ̀ nínú ayé ẹ̀ pa pẹ̀lẹ́ṣẹ̀ mo dẹ̀ ń ṣe boxer. Ẹni kí Ṣèyí Tinubu kó má ní security kó draft ẹ̀ kó fìjà sí mi àti ẹ̀ sí London kí n wọ plane padà lọ sí London kó mú date. Ṣó lè dá mi mú? One bastard ẹ̀ sọ pé kí ni ṣèbí security tó kó káàkiri ni. Ṣé Ṣèyí Tinubu ó lè dá rẹ̀ mú? Ṣó lè dá mi mú? Tó bá ní kí n àti Ṣèyí Tinubu ní sìkà já boxing just like bí Portable má nà pa má nà mọ́lẹ̀ tẹ́ pé wá wọ kúrò lórí ríǹgì ni. Mo dẹ̀ challenge ẹ̀ ẹni kọjọ mú date fame àti ẹ̀ ní London. Idiot all over the place. Ṣèbí security tó kó káàkiri ló dàbí pé wọ́n lágbára. Àdẹ́sàn tó ń pè ní security gbogbo yẹn à ní láti máa sọ yẹn síta náà lọ dira. So let's go back kí n sáré ka kíní ẹ̀ fún yín but àmà gbẹ́mọ̀ lánà mò ń padà bọ̀. torí rálì yìí a fẹ́ ṣe pé a ní wọlé padà mọ́ títí a máa fi gba Yorùbá nation. Òun la fi ń sọ pé Yorùbá nation no going back. Kò tún wá ṣe no going back o. Kò tún wá ṣe pé Yorùbá nation after 2027 no. Yorùbá nation now. Àwa ń ṣe Yorùbá nation as. Wọ́n ní kò ń ṣe Yorùbá nation after 2027 kí ló tún fẹ́ gbọ́ jù yẹn lọ? Ìwọ tún wá Yorùbá nation. Tábà ti ṣe ń ta fẹ́ ṣe bí ọmọ ọkọ kò ní sí 2027 nìyẹn, but tábà ti ṣe dandan yọ̀s tá ṣe mùgọ̀
2027 máa wáyé o ẹ̀kọ́ kò sí ìtọ́kan lóṣèlú and Tinubu is very desperate. He wants to return back to power in 2027. Whether you like it or not, he will rig himself back, and it's as simple as that. Nobody can defeat Tinubu in 2027. Bóun wọn kọ́ kó gbogbo ara wọn kọ́ lọ join the PDP kọ́ join SDP wọ́n lè defeat Tinubu because ẹni tó bá wà ní power ó máa lo agbára yẹn but ó kàn máa create a war ni because the northerners will destroy Tinubu after 2027. Àwa máa fi tiẹ̀ àjẹ́ kí Tinubu fo lórí burúkú tiẹ̀ kó fi kó bá wa. Ṣé bàbá wa ni Tinubu ni? Tinubu tó respect àwọn ọba kò respect ọba òṣèbó lọ sọ́ọ̀ṣù nígbà kan tó náà lówó ju ọba lọ. Olórí burúkú ààrẹ èlò lórí tẹ́lẹ̀ kó tó dé ní 1999 ẹ bèrè pé kí ni account balance Tinubu nígbà tó dé sẹ́kọ̀ọ́ ní 1999 kó tó di governor kí ni account balance ẹ̀ idiot all over the place owó Lagos state kan ló fi ń ṣọlá ni ló fi ń ṣọrọ̀ ajé. As possible. Our own Yoruba nation is now. Kí làwọn èèyàn wá yẹ kó ṣe ó pín sí ìpele méjì ni àwọn nǹkan táwọn èèyàn lè ṣe fún ara wọn àti nǹkan tí àwọn èèyàn lè ṣe láti ran ẹgbẹ́ lọ́wọ́. Nǹkan táwọn èèyàn lè ṣe fún ara wọn ni pé lákòókò yìí à ń bẹ àwọn èèyàn ẹ ra oúnjẹ sílé. A lè ní ó máa lọ wọ́rọ́ kó lọ wọ́rọ́ a lè ní ó máa lọ wọ́rọ́ káwọn kan dẹ̀ tó dojú ìjà kọ wá wọ́n ti ní you have a right to self-defence. Àwa ò ní báyàn jà ṣùgbọ́n tó bá wá bá wa jà we have a right to defend ourselves. So òun la fi ń sọ fáwọn èèyàn wa pé ẹ bẹ̀rẹ̀ sí ra oúnjẹ sílé oúnjẹ tó lè tó yín jẹ at least for a month. Then kí la tún lè fi ran ẹgbẹ́ lọ́wọ́ ó pọ̀. Ẹlòmíì ó lè ní t-shirt lòun lè provide. Ẹlòmíì ó lè ní owó lòun lè provide. Ẹlòmíì ó lè ní sticker lòun lè provide, banner lòun lè provide, flag lòun lè provide. Nǹkan kíkan tẹ́ bá lè provide ẹ jọ̀ọ́ ẹ fi nawọ́ sí wa. And one of the easiest way you can contribute to the fund is go to our website. Ẹ bá lọ sórí website wa www.ysdm.org. You can go to the donations tab. Lára donation yẹn, tẹ́ bá click subscription, you can subscribe Rally Fund. Títí kọ́sẹ̀ tó parí àti wà ń bẹ̀. A ṣe big rally fund. Tẹ́ bá dẹ̀ ti ẹ lè fi sí any of the funds tó bá wà ń bẹ̀ either for security. So ẹ subscribe sórí each of the fund tó bá wà ń bẹ̀ á dẹ̀ allocate ẹ̀. Èyí tó bá yẹ ká allocate sí security á allocate sí security. Èyí tó bá yẹ ká welfare torí nǹkan tá a máa ṣe pọ̀. Àmọ́ wa ní àwọn tó bá tẹ̀ wá ká lè ra pure water díẹ̀ fún wọn ká lè díẹ̀ tá a máa nílò. Tí àwọn jàǹdùkú yìí àwọn panípaní ẹ ṣe gan olóòtú tó tẹ́ bá lọ sí donate and subscribe. Ẹlòmíì ti register sórí YSDM tẹ́lẹ̀ so sí donation agbẹ́dán subscription. Tẹ́ bá iye tẹ́ bá subscribe bó ṣe $10 bó ṣe $20 so a lè sọ currency tẹ́ fẹ́ fi sí. So either any of the fund lẹ lè fi owó sí ẹ dẹ̀ fi káàdì yín síbẹ̀ á jẹ́ kẹ́ donate. Ẹ fi email address yín sí ẹ dẹ̀ lè donate. Àwọn tó wà ní ilẹ̀ káàárọ̀ òjíire tẹ́ bá fẹ́ fi owó sí ẹ tí lè fi náírà sí àmọ́ tẹ́ bá fẹ́ fi náírà tẹ́ bá fẹ́ san owó ní náírà ẹ kàn sí wa. Ẹ bá lọ sí website wa ẹ rí nọ́mbà tó wà lórí website wa ẹ send WhatsApp messages
sí nọ́mbà yẹn ẹ send WhatsApp message sí nọ́mbà yẹn à á direct yín sí àwọn team wa tí wọ́n á lè jẹ́ kí so +4478 7482700128 ẹ send WhatsApp message à á direct yín sí àwọn team wa wọ́n á bá yín ṣètò bẹ́ẹ̀ ṣe lè contribute to that fund. It's gonna be massive. A lè sọ pé ó lè ṣọjọ́ kan, ó lè ṣọjọ́ méjì, ó lè ṣọjọ́ mẹ́ta, ó lè ṣoṣù mẹ́ta, ó lè ṣọdún mẹ́ta. Àmọ́ we know we are fighting a lifetime battle. 1948 ni Israel ti jà tó ti declare Israel ti declare nation wọn títí dọ̀la Israel is still fighting to protect that land. Tẹ́ bá dẹ̀ rántí 6 days after tí Israel declare nation wọn 6 Arab nations ló attack wọn 6 Arab nations but Israel was able to defeat those 6 Arab nations. Láàárín ọ̀tá tó dẹ̀ tún wà ní 2023 ẹ̀rí nǹkan tí Hamas fojú wọn hàn Hamas fojú Israel hàn èèmọ̀ but within what Israel was able to say we are not fighting, we are not going to war with anybody, but they had to demilitarize Hamas, they demilitarize Hezbollah and part of Houthi and Iran. We don't want to go into war with anybody. And part of the demilitarizing them meant that they didn't have to fight a war. I imagine there is a war in the Middle East. It will inflame. But àwọn tá wà ní UK gan ó máa dé bá wa. Àwọn tó wà ní US gan ó máa dé bá wọn. But that has been de-escalated. Àwa wá ń sọ ń sìn pé àwọn tó ń jí wa gbé torí àwọn èèyàn máa bèrè pé kí ni ìdí tá a ṣe fẹ́ jáde gan náà kí ló ń ṣe wá ṣebí Nàìjíríà tó wà ń bẹ̀ yẹn ṣebí ọmọ wa ló ń ṣe president lóòótọ́ ni ọmọ wa ló ń ṣe president o but the presidency of Nigeria is not for the welfare of Yoruba. A dẹ̀ rí pé even cow wọn has more rights than àwa ọmọ Yoruba. The cow are the #1 citizen, the Fulani are 2. Their cabal and whatever are àwọn ọ̀tẹ̀ dé number 6. So tá bá tẹ̀ pa gbogbo wa kò sí èyí tó kàn wọ́n. Àti pé wọ́n lọ láti ìlú wọn wọ́n lọ sí Uromi láìpẹ́ yìí tó lọ pa àwọn èèyàn. Lẹ́yìn ìgbà tó pa àwọn èèyàn tán táwọn èèyàn defend ara wọn. Wọ́n ò béèrè pé àwọn tó pa o. Now the governor of Edo State is promising to give them 6 billion. Bear with us. Let's see what's going on with the video. As well, lórí ìkànnì wa Koiki Media, bringing the world closer to your doorsteps. Lórí ìrìnàjò wa náà la ṣe ń sọ̀rọ̀ lé lórí. Ẹni tẹ́ ti ń gbọ́n wẹ̀ látẹ̀ǹkan náà ni ẹni tí a mọ̀ sí Káyọ̀dé Ẹ̀mọ̀lá. Káyọ̀dé Ẹ̀mọ̀lá is the current deputy chair of the Yoruba self-determination movement. Òun ló ń sọ̀rọ̀ lọ́wọ́. Let's go back to him and hear more from what he's telling us. Ó ń sọ̀rọ̀ nípa the rally. Ó ń sọ̀rọ̀ nípa the modality of the rally. Ó ń sọ̀rọ̀ nípa what we should prepare for and what and how the rally will eventually go across Yoruba land. Further instructions will come from Professor Adebanji Akintoye himself. So I'm waiting for that video to come back and we can return back to it. Bear with us. I don't think in as much as we are doing everything possibly best, you can still not trust the whole network issue in Africa, but we're trying our best. So we've heard much about what Káyọ̀dé Ẹ̀mọ̀lá ti ń sọ látẹ̀ǹkan. So even if we don't hear much of him again, we've had quite a lot of information. What then? Information is power. It is how you use it that will help you,
that would help me and that would help our people. Olúkálùkù wa ni kó gbé information tí ẹ bá ti gbọ́, especially àwọn media tí wọ́n dedicate at this particular time. Kò ń ṣe àwọn media tí wọ́n distract yín pé rally ò tí ready, nǹkan kan ti ṣẹlẹ̀, ṣé wọ́n ti ṣé omi gàrí ti ready, ṣé ewédú ti ready, ṣé èèyàn kì í jẹ̀bà tó bá rí ọbẹ̀ yọ̀, ṣé tó bá ní kò jẹ̀bà nísìn tó dẹ̀ ní ọbẹ̀ yọ̀ wàá sọ pé ó dìgbà tí bá rí ọbẹ̀ yọ̀ o ni màá tó jẹ̀bà yìí. So stop fooling yourselves. Àwọn tó bá ń fool ara wọn labroad ẹ jẹ́ kó máa fool ara wọn. Púpọ̀ nínú wọn tó bá wálé gan wọ́n máa ń yọ́ wálé ni. Wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ kódà ẹlòmíì tó wálé gan kò fẹ́. I think the video is struggling to come back. We've had so much out of it already, so I'm just going to leave it for now because I'm not too sure. Okay, ó ti padà. Let's go back. Ẹ jẹ́ ká padà síbẹ̀. 6 billion ló lóun máa kó fún wọn. Àwọn èèyàn wa tó pa lóko ńkọ́, ta ló máa compensate wọn? Àwọn èèyàn wa tó jẹ́ kó lè lọ sóko. Àwọn èèyàn ń tèèyàn, àwọn tó pa yẹn ni èèyàn. So a ti rí i pé Nàìjíríà ta ní kájọṣe kì í ṣe àjọṣe wa mọ́ o, àjọṣe àwọn èèyàn kan ni. Ìtorí ẹ̀ la ṣe ń jáde pé àní dandan ni sẹ́ẹ̀ gbogbo wa láti jáde. Mo fẹ́ fi rọ àwọn èèyàn wa tó wà ní homeland ní Yorùbá land. Kì í ṣe ẹ̀yin nìkan lẹ máa jáde o. Kì í ṣe ẹ̀yin nìkan lẹ máa jáde. Bẹ́ẹ̀ bá ṣe ń jáde ní ibi tẹ́ wà, àwa náà ní diaspora gbogbo wa náà ló máa jáde. Bẹ́ẹ̀ni. Gbogbo wa la máa jáde tá a máa fi hàn gbogbo àgbáyé pé Yorùbá káàkiri àgbáyé. Ilé tó lọ o. Ilé tó lọ. Nǹkan tèmi fẹ́ fi dá yín lójú ni pé ẹ má rò pé ṣé àwa nìkan ni ṣé wọ́n máa tì wá sínú kíní. Púpọ̀ nínú wa ló máa wálé tó máa wá join rally yẹn. Bẹ́ẹ̀ni. Púpọ̀ nínú wa ló máa wálé tó dẹ̀ máa join rally yẹn. Kì í ṣe pé a máa fi dá yín dá. Àmọ́ àwọn tó bá tún wá lè wálé, àwọn ní US o, àwọn ní UK o, àwọn ní France o, àwọn ní Europe o, àwọn ní Libya, àwọn ní South Africa, àwọn Australia, gbogbo wa la máa jáde tí a máa rí pé lóòótọ́ dájúdájú Yorùbá ló láwọn fẹ́ lọ. And this one will be louder. Ìdí tó máa ṣe louder ni pé gbogbo ìgbà tá à ń pariwo tá à ń lọ afẹ́ jáde, the international community was thinking ẹ jẹ́ á gbé presidency fún wọn. Wọ́n ṣe ṣe 1999. Ìta bá gbé presidency fún wọn. Ṣebí wọ́n ṣe presidency 8 years. Àtúgbà padà lọ́wọ́ wọn, à continue. Àmọ́ a ti wá rí i pé ọ̀rọ̀ presidency kọ́ ló kàn. Tá a bá continue lórí ọ̀rọ̀ presidency tí wàá dé bá wa, kí tí wàá máa dé bá wa, la ṣe fẹ́ tètè sá kúrò Nàìjíríà so that we can build a prosperous, a very versatile and a government that will be there, a country that can be there and stand the test of time. Fún àwọn ọmọ tá àti ẹ̀ tí bí. So gbogbo àwọn bàbá wa tó ń bá wa jà lénìí, it's not for their own sake. It's for the children unborn. Àwọn bàbá wa wọ́n ti jẹ́ ọba for over 2,000 years ago. Ọlọ́run ló fi ilẹ̀ yẹn jogún fún wọn. Tó dẹ̀ fi jogún fún àwa náà. So kò ní wá da kó wá jẹ́ pé àsìkò tiwa la rí pé nǹkan bàjẹ́ a dẹ̀ dákẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká dákẹ́ o, kí tiwa náà má dákẹ́ bá wa dákẹ́. So ètò orí ẹ̀ la ṣe ní àsìkò ti tó táwọn ọmọ Yorùbá tá láti dìde. Láti dìde. Tọ́rọ́kọ́bọ̀ la ní o, èpìnì la ní o, ṣíṣì la ní o, pounds la ní o, whatever tá bá ní, you go to the website and put something there. It will be recorded onto your name. Adema kàn sí yín. So ìyẹn jẹ́ àwọn nǹkan tí mo lè sọ. So ó pín sí méjì. Àwọn tó wà nílé kán tètè máa ṣètò oúnjẹ tó lè last wọn for at least a month. Ìgbà tí wàá lè máa dé kò ní pẹ́ dé. Èmi ò kàn lè sọ pé ìjọba ẹ̀ báyìí àbí ìjọba ẹ̀ báyìí torí èmi náà ò mọjọ́ yẹn. Tá a bá jókòó, tá a bá ti wò pé okay, a ti ṣetán, ọ̀la là ń jáde o. Bàbá wa máa announce ẹ̀ pé ó yá o gbogbo ọmọ Yorùbá o
rálì tá a ní a fẹ́ ṣe níjọ́sí ó ti bẹ̀rẹ̀ o tá bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ gbogbo á mọ̀ pé a ti múra sílẹ̀ kò ní jẹ́ nǹkan tó bá wa ní pàjáwìrì pé káwọn máa sọ fún wa o dẹ̀ mọ̀ so nǹkan tí mo máa sọ lálẹ́ yìí fún àwọn ọmọ Yorùbá ẹ ṣé gan. ẹ ṣé bàbá wa Káyọ̀dé Ẹ̀mọ́lá ẹ ṣé ojú òní tí ọpọlọ yóò kú ní dọ́pọ̀ ibi tí ọ̀rọ̀ yẹn ti ń jáde ẹ kò ní tó ń bẹ̀ lágbára Ọlọ́run á túbọ̀ máa pọ̀ sí ni gbogbo nǹkan tẹ́ máa fi sọ̀rọ̀ Yorùbá nation yìí sẹ́ Ọlọ́run á kó fún yín. Question kan ló kù tèmi máa béèrè mi ìmọ̀ sọ́wọ́n tó wà nínú ilé tó bá ní béèrè ẹ bá mi nawọ́ sókè nínú ilé ń bẹ̀ yẹn tẹ́ bá ní béèrè tẹ́ fẹ́ béèrè lọ bàbá mi Ẹ̀mọ́lá question kan ló kù tí máa béèrè mi nígbà yẹn lásìkò òun ni wípé Yorùbá nation tí a ti wà ń sọ yìí àwọn tó ti ń rí wa tó ti ń wò wá tó ti wà nínú struggle yìí wọ́n mọ nǹkan tí ó jẹ́ bọ́ wọ́n kan wà tó jẹ́ pé wọ́n ta kété wọ́n ń wò wá ni irú àwọn mùsùlùmí ní mosque àwọn kìrìsìtẹ́nì àwọn ẹlẹ́sìn méjèèjì yẹn ni níṣe ni wọ́n ń sọ wípé Yorùbá nation wo bàbá mi Káyọ̀dé Ẹ̀mọ́lá ẹ jọ̀ọ́ ṣé mùsùlùmí ni yín àbí kìrìsìtẹ́nì? kìrìsìtẹ́nì ni mí. ìgbà tẹ́tí wá join tẹ́tí wá mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà tẹ́tí sọ́pà fẹ́ gba Yorùbá nation yìí ǹjẹ́ wọ́n ti tì í pé kẹ́ wá lọ bá wọn ṣe fá àbí kẹ́ wá lọ bá wọn bọ̀gún kẹ́ kúrò nílànà kìrìsìtẹ́nì kí ẹ wá bá wọn bọ̀gún àbí kẹ́ bá wọn dápà àbí kẹ́ bá wọn ṣe kẹ́ má tiẹ̀ kẹ́ pé ọtún nǹkan tí wọ́n ń sọ tá à ń gbọ́ òun ni wọ́n sọ wípé Yorùbá nation yẹn wọ́n fẹ́ pa kìrìsìtẹ́nì run wọ́n fẹ́ pa mùsùlùmí run wọ́n fẹ́ lọ jí òun òòṣà gbólọ́gbé síbì kan gbogbo èmi dẹ̀ máa ń sọ fún wa gbogbo wa láboríṣi gbogbo wa là ń ṣe kíni là ń rúbọ wọn lóun ẹlẹ́bọ gbogbo wa lẹ́lẹ́bọ àgàgà mùsùlùmí tó bá ti ń pẹran léyà wọn rúbọ ni kìrìsìtẹ́nì tó bá ti ń ṣèpèsè rúbọ ni tó gbogbo wa là ń rúbọ bá a ṣe ń rúbọ kí Ọlọ́run gbà á ni ṣe bọ́dọ̀ ló sọ fún wa pé ẹ má pa Ànábì Muhammad aleyhi salatu wa salam nígbà tó fẹ́ pọ ọmọ ìwọ́n má pọ ọmọ ó sọ fún Ọlọ́run wípé tí o bá lè fóun lọ́mọ òun máa ṣe kí ni òun máa fi rúbọ fún ẹ ó dẹ̀ fẹ́ ṣíkà àdéhùn fún Ọlọ́run ọba Ọlọ́run rí pé ó fẹ́ ṣíkà àdéhùn yẹn nítòótọ́ ó dẹ̀ dá dúró pé má ṣe bẹ́ẹ̀ gba àgbò yìí kó o fi rọ́pò ọmọ má pa ọmọ láti gba ilé àwa mùsùlùmí tí ń pa ẹran léyà à ń rúbọ fún Ọlọ́run ọba ni so àwa náà ń rúbọ ẹlẹ́bọ ni wá so kí ẹ wá máa sọ wípé ẹ bàbá mi Káyọ̀dé Ẹ̀mọ́lá torí mo tún sọ̀rọ̀ yẹn lọ ṣé Yorùbá nation yìí tí wọ́n ní kí gbogbo wa ká wá lọ bá wọn ṣe ẹ̀sìn Yorùbá torí ẹ̀sìn Yorùbá ti wà títí láéláé gbogbo ẹ̀sìn yẹn ó wà lára mi báyìí. ẹ ṣé ìyá mi bàbá tó bí mi àti ìyá tó bí mi kìrìsìtẹ́nì ni wọ́n so wọ́n bí mi sínú kìrìsìtẹ́nì ẹ ṣé. títí dè ní mo dẹ̀ ń ṣe kìrìsìtẹ́nì lọ. Yorùbá nation ní kẹ́ má ṣe. Yorùbá nation dáyàn kọ́kọ́ dúró pé ẹ má ṣe ẹ̀sìn yín. Yorùbá nation tá a dẹ̀ ń ṣe kò yí ọ̀pọ̀lọpọ̀ pé there is a difference between your nation and your religion. Your religion. Àwọn ìlú kan ló sọ just to enslave their own people ló impose religion on them. Bẹ́ẹ̀ni. So irú Britain ń sìn at some time they imposed religion on them and at that time there was Catholic and there was àwọn kan tó ń pè ní Protestant. So àwọn tó ní ìlànà Catholic la gbọ́dọ̀ tẹ̀lé. All right, we'll leave that for now because of my time. I will leave that. Mo fẹ́ àti gbọ́ the major part of àti gbọ́ the major part of this discussion tí mo fẹ́ ká gbọ́ láti ẹnu Káyọ̀dé Ẹ̀mọ́lá. Now,
let's come back to the legal part, because the legal part is also important. Torí àwọn tí wọ́n nímọ̀ àtàwátà nímọ̀, because the argument is always that ṣé tá bá ti jáde nísìn, is it our right? Tá ti palẹ̀mọ́ sílẹ̀. Since this is an international platform and I have a lot of àwọn tó jẹ́ onímọ̀, àwọn tí ìmọ̀ wọn tó jẹ́ pé top notch ni, wọ́n wá padà lọ sí drawing board. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi láti South Africa. Wọ́n wá ní Koiki, ẹ bá wa present eléyìí fáwọn ọmọ Yorùbá, whether they like it or not, this binds us. Gbà ní right láti jáde síta. Káyọ̀dé mọ̀ láti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, so ẹ jẹ́ ká jọ gbọ́. Èdè òyìnbó ni. I'll try after it to see if I can do a bit of iron before kì í ṣe translation. The Yoruba mass rally. Kí ló ń pè ní mass rally? Gbogbo ilẹ̀ Yorùbá a fẹ́ destroy agenda tí Tinubu ṣì ń lò lọ, tí Lugard dání tó gbé sílẹ̀, because Lugard ló gbé agenda yẹn wá pé Tinubu ti destroy. Tinubu ò lè fẹ́ destroy, òun ló mọ̀ tí tó ṣe fẹ́ destroy. Kí la mean by destroy? Agenda pé kí Yorùbá remain as Nigeria, Lugard ló gbé. Mo dẹ̀ mọ̀ pé Tinubu ní làákàyè, ó nímọ̀, ó lọ́pọlọ, but reason tí kò ṣe pé go forward láti stop it. So Tinubu àwa mọ̀. Let me say this very well to those of you that are scared. Tinubu tẹ̀ ń wò yẹn, gbogbo strength tó kù lára ẹ̀ 30 years from now tó bá ṣì wà láyé at a week ago, he will be about 108 years old. Pẹ̀lú current age tó náà fún wa nísìn, whether it's a fake age, I don't care. Kí la wá ń bẹ̀rù Tinubu fún? Kò lè jọ ẹ̀mọ́ àfi tó bá lọ ló máa mú bí omi. So they might think that they are powerful. Ọlọ́run nìkan la lágbára. Ọlọ́run nìkan lágbára wà lọ́wọ́ ẹ̀. Tí Tinubu bá rò pé òun lè lo mighty strength, ìyẹn la ṣe fẹ́ ka ilé sílẹ̀ fún, kó tètè ya gbọ́, kó má ní tí òun di. Eléyìí tí ọmọ ẹ̀ ń ná àwọn èèyàn káàkiri. Mo ti sọ fún, mo challenge Ṣèyí Tinubu ní London kájọ jẹ̀ṣẹ́. Kọjọ jẹ̀mú àti ẹ̀ sínú ring, àìmọye ring tá máa sáré rent, free entry, everybody wá wò èmi àti Ṣèyí Tinubu. Màá nà kò ní dìde lẹ̀, kò ń ṣe tẹnu. Màá nà kò ní dìde lẹ̀ pẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀. Ẹ sọ fún ìtẹ́ bámu, kọjọ fìrìn ẹ̀tọ́ èmi àti ẹ̀, kémi náà wọ plane lọ, kápàdé ní London commodate, kọ́ ṣe flyer síta. Màá nà kò ní sáré, ó ṣí òkè, òun nìkan bẹ̀ kò tó kó dá ààfin tán pè lọ́mọ kan wọ̀n, àníṣọ jù bẹ́ẹ̀ lọ. Idiot all over the place. So ẹ sọ fún bàbá ẹ̀ Ṣèyí Tinubu, tell your father, this is what the international law kan ní kí n sọ fún yín. International law in tó òfin àgbáyé ní sọ Yoruba Nation mass rally. The declaration of the Yoruba Nation at the mass rally goes deeply of the act, ọkàn, act, tó bá ń gbọ́ act, tó bá ti yọ àtẹ̀yàn kúrò. Ẹ̀wọ̀n pé Tinubu nísìn, ojoojúmọ́ lọ́lọ́ ń fọ́ ní France, bọ́ ṣe fọ́ ti Buhari títí náà ní àdúrà kú fún un. But tó bá bí da kó má lọ sí France after 3 months. Tó bá bí Tinubu da kó má lọ sí France after 3 months. Kó jókòó sí Nigeria for 6 months. Bí a kò ní collapse. This is the act of international law. International law dẹ̀ ṣì wà. Ó lè má ṣiṣẹ́ as we want it because we know how biased it always been. But kò mí pé kò sí international law. There is still international law. And like we said, Tinubu can end up in the prison. Tó bá wà careful. Kò sí pé mo dàgbà kún lọ prison o. Ẹ lọ bèrè lọ́wọ́ Yugoslavia former president. Prison ẹ̀wọ̀n ló padà kú sí. Wọ́n sọ pé Yugoslavia ti deal kò break up. Ó lóun gbọ́, ó jẹ́ kó gún wọbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn lóríṣiríṣi. He died. Kò ṣe pọ́n pa, he died in the prison. Ṣèyí tẹ bá mọ Tinubu ẹ sọ fún arúgbó ń bẹ nínú prison o. Á fi arúgbó rẹ̀ á fi ṣẹ̀wọ̀n burúkú. Torí a máa fàdé international level ọ̀rọ̀ tá à ń bá lọ yìí. So la ṣe ń sọ fáyín tí ẹ ń rò pé àkànjáde aláwọ̀ tó jẹ́ pé tèmi bá jáde tí mo ṣe bí hooligans lójú yín, yes, lójú ẹ nìyẹn. Mo láwọn tó jẹ́ pé legal expert tó dúró tì wá lẹ́yìn. Òun náà ni kí n sọ fún Tinubu, ẹ sọ fún Ṣèyí Tinubu, ẹ jẹ́ kórí ẹ̀ kó pé dáadáa. Ẹ sọ fún àwọn Tinubu family àti Rẹ̀mí Tinubu tó ń káàkiri bẹ́ẹ̀ ṣe oníwòlímọ̀ tó ń pín magi wọ́n tútù bẹ̀rẹ̀.
Rẹ̀mí Tinubu was in Ìbàdàn ó tún pín magí fún wọn ó tún pín kúlíkúlí because of election tó ń bọ̀ ní 2023 so ẹ sọ fún dáadáa o I have done the audio of this tó o bá ti audio yẹn farabalẹ̀ kó gbọ́ nísìnyí I'll take it again without any interruption this time around. Yoruba Nation Mass Rally. The declaration of the Yoruba Nation at the mass rally goes deeply to the heart of international law. Historically, justice and peaceful self-determination rights. Number one, international law on self-determination. International law absolutely recognizes the right of peoples, Yoruba peoples, to peacefully advocate for self-determination even within an existing country. Ẹ jẹ́ kí n ṣàlàyé rẹ̀ fún ẹ torí o lè má gbọ́ Yorùbá dáadáa. Bá ṣe wà nínú Nàìjíríà, a sì ní gbogbo right pé a sọ pé a ṣe Nàìjíríà mọ̀, even though pé Nàìjíríà ṣe operate. They are distinct culturally, ethnically, or historically. Tẹ bá dẹ̀ gbọ́ tí arákùnrin yẹn sọ fún wa, tẹ bá gbọ́ fídíò tá a máa play ní gbogbo gbà léraléra yẹn. So if you can prove the language, the culture, and the historical history of Nigeria, níbi tí Nigeria ti ṣẹ̀ wá. Ṣé Ilé Ifẹ̀ ní Nigeria ti ṣẹ̀ wá? Àbí Abẹ́òkúta bomb bastard tó fẹ́ save Nigeria? Ṣé bàbá ẹ̀ ló ní Nigeria? Ṣé ìyá ẹ̀ ló ní Nigeria? Ọmọ àlè bomb bastard. Ṣé àwọn family ẹ̀ ló ní Nigeria? Ìwọ tó o mọ bí Nigeria ṣe bó ṣe pinlẹ̀ tó bí ní 1990 tó bí ní 2000 ò ń sọ fún bàbá tó bí ní 90 years ago pé Nigeria ó gbọ́dọ̀ exist. We will destroy Nigeria. Ẹni ṣoríire bomb bastard. Kí Nàìjíríà má fi wá sílẹ̀ lọ́rùn ó di pé gbogbo Fúlàní máa pa wá tán ṣé ó dìgbà tí Fúlàní bá pa gbogbo wa tán ṣé ó dìgbà táwọn èèyàn bá kú tán kúkú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí a lè máa disclose yìí tó pa àwọn èèyàn lójoojúmọ́ orí kan máa destroy ẹ̀ tó bá destroy ó máa destroy ayé ẹni lọ́wọ́ máa dá business sílẹ̀ sí Nàìjíríà ó máa lè gbogbo àwọn tó dá business sílẹ̀ lánàá dà where is MK Abiola's business níbo ni MK Abiola's business wà Nàìjíríà padà destroy ẹ̀ ni ó destroy ẹ̀ látòkè délẹ̀ níbo ni Concord wà níbo ni Concord airline wà níbo ni Concord newspaper wà ọmọ àlè ìwọ ló fẹ́ dá business sílẹ̀ Nàìjíríà òun farawé àwọn wèrè tó yẹ kó drug ní gbogbo wọn lò tó fi náà ní business wọn ní Nàìjíríà business wo ló lè ṣe ní Nàìjíríà ní sètò lè rí returns ìlú òfò ìlú àdánù ìlú wèrè we gonna destroy it tó bá kó tó destroy ayé wa níbi tó bá yé wa dé at 40 plus torí mi ò bá ti pè pé Nàìjíríà ti destroy ayé mi pé mo gbọdọ̀ destroy Nàìjíríà màá dúró dìgbà tí wọ́n pé 70 years gbogbo àwọn tó pé 70 years nínú Nàìjíríà ní sèkò sẹ́ni kankan tó ní Amẹ́ríkà kan nílò idiot all over the place bomb bastard bẹ́ẹ̀ oríṣiríṣi tó bá sọ fún pé kíkọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni màá ránṣẹ́ sílé fún fáyàbalẹ̀ kó gbọ́n tí arákùnrin yìí sọ idiot all over the place. There is no land called Nigeria. Where is the land of Nigeria? Historically ilẹ̀ Yorùbá níbẹ̀ yẹn bíbo ni ilẹ̀ yẹn wà tó fẹ́ defend ẹ̀ tó bá kọlù wá nígbà tá a bá jáde á kọlù ẹ̀ padà tó bá kọlù wá á kọlù ẹ̀ padà ilé òṣèlú tẹnu ìyá sí ń sọ pé àfẹ́ wàhálà ẹ má dààmú wa ẹ jẹ́ àpàwá sílẹ̀ lójú títì ká máa pariwo we want a peaceful Yorùbá country that's all bíbà bẹ́ẹ̀ dàkú jáde kó sọ fún wa pé à ń disturb ẹ̀ olùsì kí ló ṣe tẹ́lẹ̀ láti jọ́ tó wà Nàìjíríà school ṣùwò ló lọ school tó lọ láti jọ àwọn tó lọ sí school after 10 years wọ́n ti ríṣẹ́ ọmọ àlè idiot all over the place and go sókè brother mi lẹ́ẹ̀kan sí. There is no land called Nigeria. Where is the land of Nigeria? Idiot all over the place. Britain ló máa ń sọ fún wa pé Nigeria is the land. Kí ilẹ̀ ní Nigeria? Where is the land? Remove English, remove the word Nigeria, you will see that everybody will go back to their peaceful place. Igbo padà lọ sáyé ẹ̀ tó bá ti wáyé pé pẹ̀lú wa. Ṣé ní Igbo tó ń gbé ní London? Kó má tẹ̀lé òfin ẹ̀wọ̀n ní fi sẹ́wọ̀n. Yorùbá tó ń gbé ní London kó wù olè kó máa ṣe fraud níbẹ̀ ọwọ́ máa tẹ̀ níjọ́ kan ni gbogbo ẹni tẹni nọ́ọ̀kì yóò lù ṣe lórí burúkú ẹ̀yẹ ìpọ́n òfò tá à ń sọ fún pé kẹ́ support Yorùbá nation olè náà kọ́lẹ̀ jà ní London ni ẹ jà ní títí púpọ̀ ní olórí burúkú yóò wálé mọ́ bomb bastard gbogbo olè tẹ jà l'Amẹ́ríkà tẹ jí gbogbo mọ́tò wa yóò ṣì yẹn lẹ́rù báwa máa ṣe pẹ̀lú ẹ̀yẹ ni ẹ̀yẹ lù ṣe lórí burúkú ẹ̀yẹ bomb bastard yìí Ìgbòho jáde ó sọ pé wọ́n pa àwọn ẹ̀ ó yẹ kẹ́ dìde kẹ́ support ẹ̀ àfi kẹ́ máa dóbò pẹ̀lú ìyàwó yín lólé èèyàn máa lè bomb bastard ilẹ̀ wo ló ní gbogbo ilẹ̀ tẹ́ ẹ̀rọ àná Ìgbòho náà kọ́lẹ̀ pé kò wá ràn yín lọ́wọ́ ẹ̀yin ò ṣe lọ́kọ́ àwọn onílẹ̀ wá pa yín dànù ni púpọ̀ nínú náà kọ́lẹ̀ pé Ìgbòho lọ́tún ló sì kó wá gbà yín sílẹ̀ ṣé ìlú ta máa gbé nìyẹn Ìgbòho gbà wá o àfikọ́lé ilé ó àfikọ́lé lásán wọn máa disturb ẹ àwọn ọmọ nílẹ̀ ṣèbí torí pé sísẹ́mù tó gbà ní tó bá bí ọmọ nílẹ̀ dá nígbà tá a bá gba country tán ọmọ nílẹ̀ kan ṣòṣì ẹ̀wọ̀n ló máa kú sí idiot all over the place à ń sọ nǹkan tó ń dùn wá lọ́kàn pé ilẹ̀ tá à ń sọ yìí àwa la ní àní ẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí àwọn oníṣòwò bẹ́ẹ̀ máa ránṣẹ́ sí fárábalẹ̀ pípọ́n kárakùnrin sọ. There is no language called Nigeria. Èdè wo ni Nigeria? Come and tell me the language of Nigeria. Idiot all over the place. Wọ́n náà ti kidnap VDM kọjá fún un. Ìgbà lọ ní kidnap ẹ̀ tẹ́lẹ̀ ẹni tó bá sọ òtítọ́ Daddy Yati ní symbol amọ̀ tó wà ẹ̀rù máa ti pa yẹn dànù. Instagram ti gbá mi dànù torí pé tí mo sọ yẹn kò lè contain olórí ibù.
We will deal with all of them. To operate on our land, they will have to tell us the reason why. When we were shouting for our self-determination, why were they stopping all our broadcasts? Àkọ́kọ́ dì pẹ̀lú Nàìjíríà, ká tó wá dì pẹ̀lú àwọn Facebook àti Twitter àti gbogbo wọn. Ó kù díẹ̀ fẹ́ yìí. Ṣèbí inú Nàìjíríà lè ti ń operate, ó kù díẹ̀ fún yín. Bí ẹ̀yin lẹ́ni ilẹ̀ tẹ́ ti ń operate, bí àwọn aládé ni, ó kù díẹ̀ fún yín. Where is the language of Nigeria? Níbo ni language yẹn wà? Come and tell me the language. Mo fẹ́ gbọ́, where is the language? Where is the language of Nigeria? Níbo ni language yẹn wà? Where is the language? What language? What language? What is the language of Nigeria? 5:39 p.m. local time. Tell me the language. Nigerian language. Olórí burúkú àwọn Britain. Wọ́n mú English. Wọ́n gbélé wa lórí. Can't speak in English. Ẹ bá bínú mo máa padà. Mo kàn fẹ́ ká bíbá kó lè fi yé wa ni. Torí àwọn kan wà olórí kunkun ni wọ́n. Ìṣó ti wà létí wọn. A gbọ́dọ̀ yọ ìṣó yẹn ni. But ó ń dì ilé wa. Ẹlòmíì kan máa gbàṣọ mọ́ yín bẹ́ẹ̀ ni. Torí pé ta bá ní ká máa dúró dè yẹn máa fún olórí burúkú tí ẹ máa fi kó bá wa. Orígbà tí Fúlàní máa pa gbogbo wa tán. Tí onígbà tó bá bẹ̀rẹ̀ gbogbo pàtí òfò tẹ̀ ń ṣe yẹn tó bá ju bọ́ǹbù síbẹ̀ tó pa yín dànù. Ṣé yẹn lè fẹ́ káwa máa dúró ṣe? Ṣé rò pé inú wa máa dùn ní tó bá ju bọ́ǹbù? Ṣé rò pé Fúlàní kí ni kan terrorists, they are the most wicked people. Kò sí tó kàn wọ́n. Go and see the recent killing between Kashmir ní India. Lọ́wọ́ àwọn tó padà nù. Níbi tó ti ṣeré ni. Easter bank holiday kan ní incident ẹ̀ ṣẹlẹ̀. Lọ́wọ́ olóṣì. Ṣé onígbà tí Fúlàní bá wọlé tó bẹ̀rẹ̀ sí yìnbọn tó ń yin bọ́ǹbù tó ń pa gbogbo yòó. Ìgbà ló máa mọ̀ pé Yorùbá nation ti tọ́lá sọ. Ṣé bí tẹ bá ti ń ṣe wedding tó bá ju bọ́ǹbù síbẹ̀? Ṣé kò ní pẹ́ni tí kò jẹ́rẹ́ sí? Àbẹ̀ni tó ra Ankara? Egypt all over the place. À ń sọ pé ká stop this agenda of Fulanis. Bó tẹ̀ jẹ́ ìjọba sọ̀kò tó pé ká stop Nàìjíríà. Ṣé agenda Fulani ṣé irọ́ ni? Ṣé ojú ń dùn ẹ̀ kẹlẹ̀bẹ̀ sojú láti ṣọ́tọ́ ti pariwo pé ó ń ṣẹlẹ̀ o, ó ń bọ̀ o, ó ti dé o, ṣé kò tí ì dé? Egypt all over the place. What language is Nigeria? Olórí burúkú Britain ló kó gbogbo àpapọ̀ lọ́gbìn Nàìjíríà. Ẹ bá mi pín ètò, ẹ bá mi like and share. But I know people call Nigerians. We are not Nigerians. Yes, currently they will tell you we are Nigerians. But we are not Nigerians. We are indigenous people. Saving ourselves. We are not Nigerians. Ilé tún béèrè. Is that not the same question? Tí wọ́n máa ń béèrè. We are not Nigerians. Ọ̀dẹ̀ òmùgọ̀. Bẹ́ẹ̀ni, fake and propaganda media has brainwashed their head. Na máa jókòó máa wo àbàtì. Olórí burúkú tó ti kówó jẹ. Ó kówó jẹ títí EFCC gbé. Ó ya bribe EFCC. Ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí Arise. Gbogbo wọn lè. 419 látòkè délẹ̀. Pump fast all over the place. Ẹni ṣorí ògùn máa pa gbogbo yín ni. Okay, where is Nigeria? Where is Nigeria? Tell us where. Where governing Nigeria? Ṣé Ọ̀yọ́ state ní Nigeria? Ṣé Abẹ́òkúta ní Nigeria? Ṣé Ondo state ní Nigeria? Where is Nigeria? Ìwọ tó ń wó mi tó ń disagree pẹ̀lú mi. Orí pé ti kàwé dáadáa. Master degree, PhD, analysis of food. Ẹ̀ṣẹ̀ tí gbogbo wa fi wà níbi tẹ̀wá yìí. Tó fi pa àwọn òwèrè yẹn máa dá yín lóhùn. Where is Nigeria? Sọ̀bi tí Nigeria wà fún mi. Where is the land called Nigeria? Where is the land? Ilẹ̀ yẹn níbo náà pè níbo ilẹ̀ wà? Ilẹ̀ wa làwọn fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀tọ́ wa. Orí ilẹ̀ wa ni. Tẹ bá àtàkì yín. Èkó sí àná àní gọ́ọ̀mẹ̀ntì tí àwọn ẹ̀mọ̀ là ń gbọ́dọ̀ sọ ni. Àwọn yẹn gbọ́dọ̀ sọ ni. You attack us, we attack you. Don't attack us, we don't attack you. You attack us, we attack you ni. What is the Nigerian language? Kí ni èdè tí Nàìjíríà ń sọ? We speak English. Orí ẹ̀ ò pé. Orí ẹ̀ kò pé. Which English? Ṣé English gẹ́gẹ́ bí èdè? Lọ sọ English tó bá dé Germany. Tó bá ti dé Germany máa lọ sọ English ibẹ̀ kó má lọ kọ́ èdè. Lọ sí Turkey kó lọ máa sọ English. Lọ sí Belgium kó lọ máa sọ English. Lọ sí France kó sọ fún wọn pé you speak English. Àwọn yẹn tẹ bàjẹ́. Tó bá dé France wọ́n ní wọ́n ní sọ òyìnbó sí ẹ. Tó bá gbọ́ wọ́n ní sọ sí ẹ. Kí ló fẹ́ máa sọ òyìnbó sí? I am a true Nigerian. Olùsí. We are nations. Nations forced to live together under one pathetic roof called Nigeria. Had been forced together to live in one pathetic country. In one pathetic country, no hospital, no light, no water, no basic amenities. International law on self-determination. International law absolutely recognizes the right of the peoples to peaceful advocate for self-determination, even within an existing country, especially when they are distinct culturally, ethnically, or historically. They suffer systematic injustice, e.g., poverty, insecurity, corruption, marginalization. Gbogbo ẹ̀ ló pé fún Nàìjíríà pẹ̀lú ọmọ Yorùbá àtàwọn ẹ̀yà tó kù. They pursue it peacefully and lawfully. Nobody can come out and say this movement has never been a peaceful movement. Pé àti dàlúrú àti bàkànjẹ́. No. It has remained peaceful and it will remain peaceful until the day we come out of the rally. Tábà tí wá jáde fún rally àwọn ti bọ́ sórí ẹ̀wọ̀n.
and your peace is segment. Foundation of right. United Nations Charter 1945, Article 1, open bracket 2, close bracket, mandates the United Nations to support the self-determination of people. All the peoples have the right to self-determination. By virtue of that right, they freely determine their political status, not the 419 bomb bastard APC, PDP, olórí burúkú olè. PDP become APC. Olè ajíbolè. Oríwọ̀ náà fi lọ join APC olè. Kí ló fún ẹ láti ọ̀tọ̀ ti join APC? Sórí kẹ̀kẹ́ bá wá gbà. Gbogbo ọ̀kadà yóò ti gbà kúrò lọ́wọ́ ní Lagos State. Ṣé ọ̀kadà lọ́gùn ní London ló fi ṣe public transport? Idiot all over the place. Wọ́n fún ilé ẹ̀rọ ata. Wọ́n lè rọ̀ta wọ́n fún yín ní tẹ̀fí ṣe hairdresser tó fún yín ná 24 hours you only get 3 hours light. No growth tó fẹ́ fi wa mọ́tò bá gbé fún accident máa pa dànù ni nígbà tí trailer bá ń drive opposite side. Ṣé ní ìwọ̀n tó ń gbé ní London ṣé tó bá wà lórí M1 tó wà lórí M25 tó wà l'Amẹ́ríkà tó wà ní Canada ṣé mọ́tò máa ń drive opposite side àbí tó bá ti lo drug tó ń sá fún ọlọ́pàá nípa tó máa ń ṣe bẹ́ẹ̀? Ṣé normal human driver a máa drive in the opposite direction lọ sí ìlú ẹ̀ kó lọ gbogbo ṣe máa débẹ̀ láti Èkó tí tó bá l'accident tó débẹ̀ lọ́wọ́ Ṣokotí lọ́wọ́ fídíò Ṣokotí ní 2 weeks ago àbí last week bí kú ṣe pa àwọn èèyàn dànù àwọn tó yẹ kó wà láyé ikú pa wọ́n dànù tí kò báyìí tí wàá pàwọ́ let's support Yorùbá nation and get the fuck out of this fucking country tó ń pè Nàìjíríà ìlú òfò ìlú òṣì lórí burúkú ìlú bọ́n bàṣà ní dáfọ́n tó bá sọ pé kí n keep quiet orí ṣoríire even though pé mọ̀ sí mi kí n má ṣe pé fún gbogbo yín. International Covenant on Civil and Political Rights ICCPR èmi ò lọ sí school o àwọn tó kọ ilé jáde àwọn tó kàwé ni àwọn ilé ní PhD lọ́wọ́ wọ́n ní màlọ́tí ní kí n kà sí ẹ létí ẹ̀kọ́ ìkì shut up what right do you have to come and come wádà wá dúró tàbá ti jáde orí òpè idiot. All peoples have right of self-determination bí wọ́n bá fẹ́ right yẹn problem tiẹ̀ nìyẹn o rẹ̀ ní right kankan lò pẹ̀lú APC àti PDP because manifesto wọn yẹn bá ṣiṣẹ́ fáyé ẹ̀ 10 years of APC 16 years of PDP 26 years of bloody nonsense democracy in that fuck up country tó ń pè Nigeria idiot over the place. Bastard. International Covenant on Economic, Social and Cultural Rights, 1966. African Charter on Human Rights, Human and People's Rights, 1981. Banjul Charter, Article 20. Farabale. All people have the right to existence. Kí ló mean by that? Tó bá yà ayé ẹ̀ wọ́n máa pa ẹ́ dànù okú lọ nìyẹn bẹ́ẹ̀. Is it that accident? Is it that hunger? Is it that flood attack? Is it that healthcare? Something will kill your existence. And that is exactly what Nigeria is doing to every indigenous people. We must stop it. Nigeria rectified both the ICCPR and the African Charter. Àwọn tó kàwé ló sọ pé Kóìkì sọ fún àwọn ọmọ Yorùbá pé Nigeria ló sign treaty pé àwọn accepted. So that means we're coming out and Nigeria wọ́n ní respected but just for argument's sake. Àwọn àmọ̀ kò lórí burúkú gọ́ọ̀mẹ̀ntì ni kò ní gbọ́ràn ó dìgbà tí Tinubu bá lọ sẹ́wọ̀n bí ó fẹ́ fi arúgbó ṣẹ̀wọ̀n ni ẹ má pè é ẹ̀yin tẹ́jọ́ ọmọ ẹ̀ ẹ̀yin tẹ́jẹ́ grandchildren gbó bàbá yín grandfather yín ẹ̀wọ̀n ló máa wà ẹ rò pé eré àṣẹ you think this is a joke. Nigeria rectified both the ICCPR and African Charter mo ti kà sí lókè lẹ́ẹ̀kan I don't have to repeat it. So Nigeria is legally òfin àgbáyé ló sọ bẹ́ẹ̀ Nigeria is legally bound to respect a peaceful self-determination advocate under international law kò ní gbọ́ràn torí pé bẹ́ẹ̀ ló ṣe lọ kidnap Nnamdi Kanu wa àwọn ṣe ọmọ Ìgbò Yorùbá kan náà ní gbogbo wa o àmọ́ tí Tinubu náà lè ṣe o bó bá wọn èkó sa ògùn títí ògùn ọ̀ní rọ̀ wá gbogbo ẹ̀ náà lùwọ̀n náà ń lò àmọ́ ọmọ Yorùbá ni ẹ́ Ọlọ́run máa kọ́ńkà gbogbo yín ni àtẹ̀yìn olórí burúkú politicians ẹ̀yin olè jẹ́búrú jẹrá olè gbogbo yín olè a ní kí gbogbo ká tọ̀ sójú kan ẹni ẹ̀rù fi tọ̀ sójú kan ẹ fi máa jayé ẹ fi máa gbégbé ayé tó dáa àbí. Number 2 case lele the case of Nigeria amalgamation farabalẹ̀ gbọ́ bíbá amalgamate wa ni sí ọ̀kan tó jẹ́ Nigeria before 1913 lọ bí bàbá bẹ́ẹ̀ pé ṣé Nigeria exist before 1912 I'm sure pé nídìílé ẹ àwọn kan wọ́n bí wọn ní 1912 wọ́n bí wọn ní 1913 kí ni wọ́n ń pè wọ́n nígbà yẹn born bastard ọmọ àlè ìwọ ló mọ Nigeria dáadáa. Go back and ask your family history and tell them to tell you, was there anybody that was born in your family history in 1900? What's the point? Yes, because Yoruba people were living on the land before 1914. Idiots. I'm going to save Nigeria. You will die saving Nigeria. So listen to this place very well. This is the case of Nigeria
of 1914 amalgamation and its alleged exploration, even if tó bá wọn kó má expire, we have done 100 years, we have tried it. Tó bá try ìyàwó kan títí tó bá tẹ́ lọ́rùn torí pé ìjàlẹ̀ méjì àkàkà para yín sínú ilé, you walk away from that wedding. If not, one or two of you will die. Ìkànnì méjèèjì ní máa kú. Is it that the two of you die or somebody will die? You walk away from any abusive marriage. Nigeria is an abusive to Yoruba people, to Igbo people, to Hausa people, to Ijaw people. Let's get the hell out now because Fulani will kill us. Wọ́n fẹ́ pa wá. Wọ́n fẹ́ pa wá. Fulani fẹ́ pa wá. Ojoojúmọ́ ló ń pa wá. Àṣẹ Nàìjíríà mọ̀. Historical background. Olórí burúkú British during the colonial government. Tí Lugard jẹ́ bàbá one bastard tó kó gbogbo àpapọ̀. The British colonial government force kò ṣe pé wọ́n tẹ̀ wá bẹ̀ wá pé ẹjọ́ ṣé ẹ máa di Nàìjíríà. God will bless Nigeria. God will never bless Nigeria. God can bless you out of bitterness of your land. God is not blessing any one of us of Nigeria. We have been told lies by all these bastard GOs and all these criminal politicians and their 419 Islamic scholars. God is blessing us because we are Nigeria. No, God is not blessing anybody of Nigeria. God is blessing us because we own the land, but we did not know. Using God to project our blessing to God. You think God is a stupid and bastard like many of you. God is not bastard. God is not stupid. God knows that our land is fruitful. But the idiot criminals have taken the land away from us and tell us, oh, use God. Use Nigeria to plead to God. In Jesus' name, God will give Nigeria good leaders. You think God is stupid? After 65 years, God never gave anybody good leader. Whether they're Yoruba, Igbo, Hausa, they've tried everything. Let's return back to our land and let the real indigenous people run the land and see if it will be fruitful and it will work for us. Idiot all over the place. So the British colonial government forced the amalgamation of the northern and the southern protectorate in 1914 under administrative conveniences without seeking the consent. Without their consent, ní London, you want to share now, your name will be put under sex offender. Why then are you telling us that we should remain in Nigeria when you know that we do not take any consent from the bastard British that put us together? Olushi. So you want the British passport, or the American passport, only wale fún holiday, o sápadà. Ìwọ tó wà lé, má yàrá ẹni train. Òfin gbogbo àwọn tó wà lábúrò lórí wọn pé kò ṣe gbogbo àwọn tó wà lábúrò lórí wọn pé torí àwọn tó tún support Tinubu Ṣèyí Tinubu ṣe mo ti rí wọn ní restaurant kan lórí burúkú wọn tó ti kóra wọn jọ ogun máa pa gbogbo yín nílẹ̀ ẹ̀kọ̀ọ̀kan mọ́tò máa kọlù yín níbi tẹ̀ wá ní. Ẹ̀yin ìka ẹ̀yin olè ní gbogbo yín olè ẹ̀ tún wá kí Ṣèyí Tinubu náà di gọ́vnà kẹ́ lọ gba contract olè ní gbogbo yín ajíbolè olè la máa pariwo mọ́ gbogbo yín lórí olè ẹ̀yin bastard Yorùbá people bastard Igbo people bastard Hausa people olórí burúkú olè ní yín àbí fílẹ̀ lọ́rùn lórí social media. Ṣé o ti rí fídíò yẹn? O ti rí fídíò yẹn. Ṣèyí Tinubu wọ́n ti ṣe garden in restaurant l'Amẹ́ríkà pé Ṣèyí Tinubu for 2027 àwọn Yorùbá. Wọ́n sẹ́ni fídíò yẹn sí mi. A lè máa fi síta ni. Ẹ̀yin olè, ẹni kúure. Níta máa bá ra àpòká tó délẹ̀ lérí ẹ̀rí náà. Mo ti sọ fún yín. Ẹni máa kú pàdé ẹni máa pa kú lọ́rọ̀ gbogbo wa lórí social media. Ó kù díẹ̀. Mo ń bẹ̀ yẹn wa. Mo kí wọ́n bẹ̀ tẹ̀ wà lórí ètò ẹ̀ bá ń bọ́ share button. Lọ jù sínú ilé àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ́fún wọn lọ́fíìsì lọ sẹ́lẹ̀ sí bàbá Adébóyè pé kó ìdíwà life. Àwọn bàbá tó lè sọ̀rọ̀ gbogbo wọn pátá ẹnu wọn ṣẹ̀jẹ̀ ni àwọn wicked evil people. Our church wa máa ṣàdúrà. Pray for Nigeria. We pray for Nigeria. Nigeria ò fowó lẹ̀ pray for Nigeria táyé ẹ̀ ti bàjẹ́ láyà wọn. Now let's go further. Without seeking the consent of the indigenous people, ethnic nationalities like the Yorubas, the Igbo, the Hausa, and many like that, the Tiv, the Nupe, the Ijaw, Akwabe. Wọ́n kó over 300 different ethnic people wọ́n kó sínú country kan wọ́n ní kẹ́ máa pè Nàìjíríà kó máa ṣiṣẹ́ ó bọ̀ wá ṣiṣẹ́ Tinubu máa fix gbogbo problem yìí Fúlàní apàṣẹ́gẹ̀ sí gbogbo arára. You think that Tinubu will be killed by Fulani? Tinubu náà òun náà mọ̀ kò lè dárìn bó ṣe wà yẹn. No popular consent in 1914. No popular consent ní 1914. Wọ́n force gbogbo together ni ká lọ máa pè àwọn ní Nàìjíríà òfò kan. Àwọn sọ nísìnyí pé ká jáde oníkà dákẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Let's go further. No referendum was in 1914. No plebiscite. No treaty. Kò sí treaty kankan tó confirm. Ṣé nígbà tí wọ́n fẹ́ ṣe ìyàwó o lọ sí Ìkòyí registry. Just pé o fẹ́ ṣe ìyàwó lásán o lọ sí Ìkòyí registry. Pé káti confirm pé witness méjì o èmi mo fẹ́ fẹ́ ọmọ yìí o àbí kí o kó ṣùlọ fáwọn family ìyàwó ẹ ṣé o dáná. Mo bẹ̀rẹ̀ ni o.
Is that the way you have lived your life? So why are we living in denial? Treaty wo ló wà láàrin àwa àti àwọn tó kù pé a fẹ́ wà together tó fi kó gbogbo wa together tá a bá tẹ ẹ̀mọ̀ tẹ́lẹ̀ àti wá mọ̀ nísìn ẹ̀ à ń sùn tẹ́lẹ̀ ni ẹ̀ àmọ̀ tẹ́lẹ̀ nígbà tá a wá mọ̀ nísìn ká tó dákẹ́ káyé tiẹ̀ lè dá àbí káyé àwọn 60 million Yorùbá people kó lè wà in sufferness kí a máa jẹ wọn lójoojúmọ́ ó kù díẹ̀. We end this program very soon and we come back again for the late night. No popular consent. Mo ń bẹ̀ yín tẹ́ ń gbọ́ mi ẹni sọ̀rọ̀. Mo àrẹ program kí ló ń ṣẹlẹ̀. Padà lọ sùn. Kí ló dé tẹ̀ ń padà lọ sí school? Mo sọ pé ní kíní ní sleepover ní school. Ó ní kíni? Tani? Okay. All right, I'll show you. My business is on the program, guy. Hello, Princess. How are you? You okay? Where's your brother? All right. And your sister? All right, I'm busy now. I'm doing my program now. Hello, Princess. You feeling better now? Yeah. All right. I'm in my program now. I'm live now, so I'll call you guys later. All right, bye. Sorry, later. All right, later. Bye. I will call you guys later. I'm busy now. All right, later. All right, I'll call you guys later. Bye. So, business solo. The no popular consent, not even a referendum, no plebiscite, no treaty among the people involved. And yet, you want us to remain as one. And you expect that we can live amicably as one country without any civil war that will happen again as we saw it in 1967. So why must we wait for another civil war? Is that not the reason why we are saying that? Let's sit down together. We don't want any shit to restructure. Let everybody go their separate ways. We've had enough of 65 years of living together. It has been miserable, and there's no unity, there's no love. And if you remain one, they're ready to kill each other. The alleged 100 years we have been told expired in 2014. So if it has expired in 2014, why are we renewing something that has expired in 2014 with a fake election every 4 years? Which we know that nothing will come out of it. With billions of naira being used for fake election. We are going to use billions. Nothing has come out of it. Idiot all over this. While there was no formal legal clause, setting an expiry date in the British law, many Yoruba advocates rightly argue that a forced union without popular consent should not bind people forever. They were forever. Even if you say no today, there will be people that will kill you in the next 10 years, 20 years, 30 years for not doing what we are meant to do today. Because some people will come out and say, just the same way we are abusing all these very bastards. There will be people that will come back and say, so nobody wanted their party. So what you not the action? I show the election. So they'll start cursing people like us as well. So you want people to come after 10 years to be cursing me. I don't want anybody to come and curse me in the next 5 years, in the next 10 years. And so all this your shouting on social media was all for what? So it's better we destroy it before the next generation will come and destroy us, because they'll destroy us. And many of you will not even go back home. I don't think some of you know this. So if we don't fight it to the end, most of you will never return back home, because our multi-facility, the Nigerian destroy it, they will destroy you. I'm telling you. Go and see in Lagos State, 10 locations. 10 locations. 10 locations that you dare not travel if you are not very strong at 7 p.m. in Lagos State. There is crime in New York, definitely. There is crime in Canada, in Ontario. There is crime in London. Oh my God. But they find solution to it. So we're going to diaspora. Let's fund this and finish this job. But these people that we are leaving behind,
They will destroy every single one of us because we have failed them. We can still bring people back to reality and give them the glory as a Yoruba sons and daughters, as kings and queens, rather than as slaves in that messed up shit country you're calling Nigeria. I'm going to end the broadcast. I've done a lot already. It's about 5 hours into this class. I will come back in the night and I will do focus on this particular, it's all about for strength. I will focus on this declaration of the Yoruba nation, where I will be doing a lot of analysis and emphasize more on it. Thank you so much. I need to take a short break. It's been over 5 hours and I need to go and take care of myself and relax and have another strength. I've been watching a lot of movie lately, and when I watch movie, it gives me a lot of energy. Do you want me to give you the names of the movie I've been watching? Lately, maybe around tí o bá ń follow me lórí social media, tó máa ń like àwọn movie tí máa ń recommend. This movie, when I recommend it to you, you can't go wrong with it. Trust me, you watch it, you'll be praying for me that so I've watched a couple of them. I wait for my back end team to come and give me the names. I can't remember them. But I was watching a particular one. Exectorial or something like that. The son got lost in the US Embassy. All these movies, these are the reality of what is happening in a true story that has been pushed as a movie. Ìyẹn ṣe jáde níjọ́ Wednesday ní ìjẹta, ọmọ tó sọnù nínú embassy. The son came to the embassy. This program is already ended. This is just to give you a bit of I can't mention all the names. Quite a number of you watching, and most of you will probably watch it again later. So let's take a break now. Oh yes, one year. Just like we are saying now that Yoruba nation, we say Yoruba nation, Yoruba nation. We understand it. We understand. What you raise the brain, show the brain, brain yìí kò sí bẹ́ẹ̀ mọ́. Kí lorúkọ ẹ wá bá mi kọ àwọn fíìmù tá a wò létí yẹn, ẹ bá mi kọ wọ́n síta ẹ bá lè rántí. This particular one, àwọn movie tá a wò sẹ́, ìta wò lórí Netflix, ẹ kọ bá mi kọ wọ́n síta, so ká fún àwọn èèyàn kọ́ lọ wò. Àwọn tó bá ní Netflix, ẹ bá sáré lọ wò ká tó padà wá níbi àbí the next 4 hours 5 hours, ẹ kọ bá mi kọ bí méjì síta. So ọmọ yẹn ìyá ìgbéde embassy, military woman ìyá yẹn ó ti lọ jagun ní Afghanistan. Ó ṣe jáde níjọ́ Wednesday ni o. Wọ́n dé embassy. Mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé. Ó gbé ọmọ ẹ̀ embassy. Ó fẹ́ apply for work visa àbí kìíní kan visa ṣá. Eventually, wọ́n ní kò mọ ọmọ ẹ̀ embassy. Nínú American embassy lọ́mọ ti sọnù. Ìwọ wá sọ pé Nàìjíríà tó ti ba ayé ẹ̀jẹ̀. So ìwọ tó ń disagree pẹ̀lú wa, I can understand. It's either you are upset that you are not the one in my position, or you are just being pained that ìyá ọmọ ẹ̀ travel lọ sí London. Problem kìíní dẹ̀ kọ́ nìyẹn, problem ọ̀hún sí ẹ̀ nìyẹn. Okay, I left Nigeria even before the visa was tough. Mo jápa ni. So, and I've lived in the UK for 27 good years. I've enjoyed it. I've lived the fullest, and I've not committed crime. So, tó bá fẹ́ lọ London, ó fẹ́ lọ UK, ó lè fún wa, àwọn ò lọ UK mọ́, ilẹ̀ Yorùbá ló wà lẹ́mìí àwa báyìí. So, ṣé yẹn nìkan la wò? So, exterritorial ṣàṣà lọ wò ṣá. Exterritorial, ó ṣe jáde nìyẹn la rántí. Wọ́n rẹ̀ pẹ́ wo ṣẹ́fẹ́ wo Netflix kẹ́kọ̀ọ́ fún wọn. Àwọn fíìmù tàwọn òbí méjì mẹ́ta kíkọ̀ dárúkọ fún wọn. So I've been really, I've been doing other things as well that is not for public consumption, working very hard. Thank you so much, everyone that have joined us. We appreciate you. We love you. And that contribute, and that support you. We will not forget you. We will continue to praise you. We love you all. We can't do it without you. Everybody has different role. Ben kan ṣe mama náwó, mo kí Ṣẹ́gun honorable, mo kí gbogbo àwọn tó ń go through one pain or the other. So quite a lot of films are out there in the on the Netflix. I've been watching it. I've been enjoying them. I pray that this year will be a good year for us. Let's be determined. Let's remain focused. Ẹ má come on nonsense jagbajantis. Àwọn media tẹ́ pé wọ́n tó bá wálé wọ́n máa hide wọ́n jẹ́ kéèyàn kọ́ mọ̀ pé àwọn wálé. Ayé kọ́ mọ̀ pé mo wálé o. So wọ́n ń wo kan lọ ghetto. Not like it, I'll be Chinese. It's like a drug and all this nonsense. So, quite a lot of movies out there, been having a great time.
Mapleo, Exterritorial. If you can have the Netflix, go and watch it. A son got lost in the American embassy, and the son, you'll be asking how. When they were playing the video back, what delete ọmọ yẹn kúrò nínú video, just like they are trying to delete Yoruba land from Nigeria. Kò ní possible. We will fight it to the end. Keke Oko is my brother. I love you all. I appreciate everyone. Like I said, let me take a short break. It's been over 5 hours, almost 4 hours now, and I need to take a short break so that I can, for my health, and we still have a long fight ahead. So Mokia Itawa Lori Mix Ella Akin Games, Mokia Goneo, Moki Buboyi, please do not take it for a joke. Go and prepare. I know a lot of you, we can't provide everything for everybody, but I pray that the future Yoruba government will look after us and we will never have to suffer in our lifetime again. God bless Yoruba people. God bless Baba Kitoye. God bless Chief Sunday Igboho. God bless everyone that has remained loyal and dedicated to this cause. Whether you are small, whether you are big, it does not matter. We appreciate you. Do not give up. Do not be distracted. I know it's out there. There could be distraction. Tó bá wọn àwọn ọba kọrẹ, tó bá wọn ra wọn kọmárẹ, àwa ni káwa dúró dáadáa and get the hell out of that contraction called Nigeria. Don't forget to support this platform. How you can support Nizel. We have a local account. I have a safer account. Yes, safer, yes, where you can send money to me directly. If you want to send pound sterling, if you want to send PayPal, and if you don't have any money, just pray that ọwọ́ ayé, ọwọ́ ọ̀tá, wọ́n ní rí mi mú, wọ́n ní rí Bàbá Akíntóyè mú, wọ́n ní rí gbòó mú, wọ́n dẹ̀ ní rí gbogbo àwọn tí wọ́n fi tọkàntọkàn àti taratara tó fi ń ṣe láṣẹ Èdùmàrè. Thank you so much once again, and that is about it this afternoon. I'll be back again, hopefully when I've rested, maybe about 11. I don't know. I don't want to give time, but just take note. Tebari notification, social. I've just been taking off again on Instagram. Àwọn yẹn àbọ̀ abálọ̀rọ̀ wọn. Ẹ jẹ́ ká gba country wa tán. There's a way to deal with them, but a lè má jà up front. I got of course. Thank you so much. God bless you. And on that note, bye for now. Orílẹ̀ ìwà tàgbéga 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 falẹ̀ ìgbàgbọ́ ò bá ti bẹ̀rù ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ o ìṣọ̀kan ní kẹjẹ́ ẹ jẹ́ ká máa tẹ̀síwájú gbogbo ire àtòhun àwọn ọmọ Odùduwà bọ́ sí ipò àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ní ìmọ́lẹ̀ adúláwọ̀. Kó bá dàbí pé àfojú pa ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ jẹ́ sáré appreciate ẹ̀yin tí mo rí lórí Facebook. Mo kí Mr. Yovo Fagbẹ̀yàn, ẹ má bínú tí n bá pronounce orúkọ yín dáadáa. Mo kí Mr. Fortune Rilwan Ọlásùnkànmí, mo kí yín. Adébòmí Láre, mo kí yín. Mr. Akínrẹ̀mí Rántí, ẹni Yorùbá Nation la fẹ́. Mr. Nurudeen Akínmọ́yèdé, mo kí yín. Mr. Jeffrey Tao, who is provoking you, brother? Calm down, please. Not all of us will go to heaven. It is a choice. So it's a choice to join the agitation of self-damnation. Please keep praying, agitating, and working, blah, blah, blah. They should stop killing us with the support of Nigerian military and paramilitary. Is it difficult to edit on this page? Try to get my point and the above comments and the error. That's fine. Bọ́lájí Abdullahi Mokie, mo lọ bẹ́ẹ̀ mo rí àwọn kan náà, àwọn ìyá wa kan torí pé ìfẹ́ lọ́kì máa ní Koiki ọ̀dọ̀ kí ni mo gbà wọlé. Mo kí Mr. Akínládé Akíndeméjì, mo kí ìyá mi Ọmọbọ́láńlé Sàká, ó tójọ́ mẹ́ta, ṣàlàfẹ́ lẹ ṣé ọ̀dà ń lọ dáadáa. Mo kí Mr.
Oluwafowobi Adeniyi, wọ́n ní support movement. Adébáyọ̀ mo kí yín. Omega Romus mo kí yín. Kafilat Imo mo kí yín yàwá mọ̀kọ́bìnrin yẹn. Mo kí ya mi Tọ́dọ̀lá Ọlákẹ́yẹ mo kí yín. Mo kí sister mi Ìtùnú mo rí ẹ̀ ń bẹ̀. Mo fi tọ̀wọ̀ kí Banky Grandma, and I believe that is about it. I can't say it. Tí bá òwe ẹjọ́ ẹ má bínú sí mi, ẹ foríjì wá torí pé òṣèlú gọ́ọ̀mẹ̀ntì náà la máa ń rí. Mo kí Mr. Ògúntóyìn Bàdọ́dún, mo kí ìyàwó Eunice Adélẹ́yẹ, mo kí Olúwaṣeun Ìtùnú, mo kí ẹ lẹ́ẹ̀kan sí i. So I think I've been able to cover as much. Ẹ tí bàbá dárúkọ Mr. Gbénga Kínyàn. On that note, good evening. God bless you. I'm sure there will be other programs that you can watch. And for now, bye for now. Okay, we're on YouTube. Well, thank you. Bye for now. Thank you so much on the Twitter and the Twitter space as well. Thanks so much, Keke Okus, and the rest of you.